tó kábíyèsí ọlọ́run bá mi Èdùmàrè birikiti ọlá birikiti ògo orúkọ mi yípadà Mr. Mighty lórúkọ tèmi jẹ́ Àbáyọ̀mí ọmọ Òkègbèmí ọmọ ọlẹ́gbà mọ̀lísàbí agbègbè àkàlà ọmọ eríjì ogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùdé mo sọ pé lẹ́ni a sọ pé a máa ní àlejò tó jẹ́ ń sọ wípé ìyàwó ọ̀gá wa kan tó wá ní last week a place wọn ni ọkọ wá ní last week ìyàwó wá ní wíìkì yìí ó jẹ́ kí ó ti yé yín mi ò mọ̀rúkọ wọn náà bọ̀ wọ́n á dá orúkọ wọn fúnra ara wọn ìkànnì náà ni ẹ ṣì wà tá a pè ní Mighty Play TV Mighty Play TV níbi tí a ti ń gbọ́ àwọn oríṣiríṣi èèyàn wá kẹ́ ẹ lè mọ̀ wọ́n dáadáa sí bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ tá a wà yé ẹ káàbọ̀ ẹ máa bá wa like ẹ máa bá wa comment ẹ máa bá wa share jẹ́ kó máa lọ fáfáfá ẹ ṣáà ti mọ bó ṣe ń lọ adẹ̀wánú àwẹ̀ ó jẹ́ kí ní jẹ́ mú mi ni kí n tó dárúkọ wọn kí n tó ẹ ká sọ mà. Ẹ káàsán ìyá wa. The woman talk o àbí the woman no talk ni. The woman talk. Ṣé ń gbọ́ wa lé dáadáa ìyẹn ra létẹ̀ wò wá? Mọ́mì wa ẹ bá wa ká wàrà ilé kẹ̀sì dárúkọ yín fún àwọn tó ń wò yín. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kọ́lẹ̀ báwo ni dé yín báwo ni iṣẹ́. Orúkọ mi ni Remide tí gbogbo èèyàn mọ̀ sí ẹbọ ní boss lady. Ẹ ló tó ẹ̀tọ́ ẹ̀yin fans mi. Nǹkan tí mo fẹ́ gbọ́ gangan nìyẹn ẹ ló tó ẹ̀ tó lẹ́ wọn tó yẹ kẹ́kọ̀ọ́ fi kí wọn nìyẹn ẹ sọ pé ẹ ló tó yẹ á fi kí wọn dáadáa nǹkan tó fi mọ̀ yín nìyẹn. Ẹ ló tó ẹ̀tọ́ ẹ̀yin fans mi báwo ni dé yín báwo ni iṣẹ́ ṣe dáadáa ni. ṣe ti rí i pé ó wọnú ọ̀ra wọn ó fa kíkì tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá ńlé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ ojú tẹ́ fi ń gbọ́ wá ò ṣe kíni kò ní di ọwọ́ tẹ́ fi ń ṣe kíni tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa comment náà ọwọ́ yẹn náà ò ṣe kíni kò ní gé ẹ fi máa pa ó ní ẹ fi ní pààyàn lẹ́ni a wà pẹ̀lú ìyàwó tí wọ́n pè ní Ìrèmídé boss lady la máa ń pè wọ́n tá a mọ̀ sí aya wọn ń kè ìyàwó wọn ń kè fúnra rẹ̀. Ṣé a máa ṣe interview àbí ká wá jà? Ìwọ ni ti jà nù nǹkan tá a bá wá báyìí sí ṣé jà wá. Single ni mí. Single ni àṣẹ ti divorce ni ẹ̀yin àti ọ̀gá wa ni. Single ni mí èmi gangan mo wá sórí kíní lé ní single ni mí. Wọ́n ní single làwọn 1K ó dà ẹ jẹ́ máa bẹ́ tó bọ̀ ṣá. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀ ṣe ń rí wa a ti wà pẹ̀lú boss lady tí wọ́n tà mọ̀ sí Ebony ló tù ẹ̀ ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ìrìn wa lónìí pẹ̀lẹ́ ká má bàa fi àsìkò ṣòfò. Ìyá wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó ṣe máa ń bini tá a ṣe máa ń béèrè ọmọ olóbo ní pàtó. Ẹ káàsán gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkòròdú mo dẹ̀ tún jẹ́ ọmọ bíbí Ìjẹ̀dẹ̀ so ìlú méjèèjì yẹn nílùú mi ọmọ Ìkòròdú ni mí ọmọ Ìjẹ̀dẹ̀ tún ni mí. Ọmọ Ìkòròdú ọmọ Ìjẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ni. Mo rò pé Ìjẹ̀dẹ̀ yẹn ṣé kò ń ṣe sáì kan ló wà ní. Ibì kan náà ni méjèèjì. Kí ló wá sí tọ́ pé Ìkòròdú Ìjẹ̀dẹ̀ Ìkòròdú. Ìkòròdú ó jẹ́ ìlú dádì mi Ìjẹ̀dẹ̀ jẹ́ ìlú mọ̀mísí mi. Bọ́ kò jí ní Ìkòròdú náà sì ni. Ìkòròdú náà ni méjèèjì. Àbí kò yé mẹ́yìn èèyàn máa gbà mí kẹ́ ẹ̀ the woman no talk the thing. But for now ọmọ Libya ni mi gẹ́gẹ́ bí ń pè bíbá ni mo wà ibi ni mo stay sí. Ó ti nǹkan mi ó ti padà sẹ́ẹ̀tì báyìí ọ ní ọmọ Libya tún láwọn báyìí ó dára tá a bá ń bínú tí ò bá ń dìjà ẹjọ́ má bínú kákọ́ bèrè báyìí ná torí lórí ètò yìí oríṣiríṣi segment tó wà ní orí ètò yìí àmọ́ a máa jẹ́ kí a mọ̀ torí a máa ń mọ̀ àwọn nǹkan tuntun wọnú ra wọn tá a bá ṣe ń ṣe é mọ̀ bẹ́ẹ̀ la máa ní ọpọlọ àti ìmọ̀ ní nǹkan tá à ń ṣe sí báyìí ẹ kíkọ́ bèrè ìyá mi níbo ni boss lady yẹn ti wá boss lady Ebony báwo lórúkọ yẹn ṣe jẹyọ níbo ló ti wá gangan ní pàtó ká tó wá wọnú ọ̀rọ̀ gangan. Ok orúkọ Ebony boss lady yẹn ó wá torí iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀ nípa ká máa ta nǹkan
ká máa kéèyàn mọ́ra ká máa báyàn ṣe nǹkan so ibi tó orúkọ yẹn ti wá nìyẹn ó kàn jẹ́ orúkọ brand mi ni. Orúkọ brand ibẹ̀ à ń tà nǹkan ẹ̀kọ́ pé ké boss lady ebony kẹ́ máa ṣe together. Ó dà okay alright a ti ń lọ díẹ̀ bẹ́ẹ̀ nu o a ti ń lọ ṣe ti ń bá wa lọ ṣe ń bá wa like ṣe ń bá wa share àwa pẹ̀lú boss lady lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ alátẹ̀ wà ní àwẹ̀ yín ṣàgálà àmọ̀ pé tí máa wà ń bíṣẹ́ àmọ́ kò sí wàhálà bà wá ń bẹ̀. now ìyá mi tàbá ní ká wò láti Nàìjíríà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yín ní Nàìjíríà kó tó di wá di pé ẹ wá rápálá bọ́ sí Libya ìbéèrè Nàìjíríà ọ̀tọ̀ ti Libya ọ̀tọ̀ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yín Nàìjíríà kí làwọn nǹkan tẹ́ ẹ ti dojúkọ Nàìjíríà kẹ́ ẹ tó wá síbí yìí mà. ìrìn àjò mi ní Nàìjíríà jẹ́ ìrìn àjò téèyàn lè sọ pé ó le díẹ̀ kò tún fi bẹ́ẹ̀ le. Ọlọ́run jẹ́ ó le mọ́ wa agbára Ọlọ́run. torí dídàgbà mi mo dàgbà sí ìlú Ìkòròdú bẹ́ẹ̀ kó tó di pé mo move lọ sí ọ̀dọ̀ grandma mi mo yìí wà ń kékeré nígbà ìgbà tí èmi àtàwọn àbúrò mi ti lọ síbi bẹ́ẹ̀ so grandma mi ṣáà ni wọ́n tọ́ èmi àtàwọn àbúrò mi títí tí a fi dàgbà díẹ̀ kó tó di pé àwọn náà ṣaláìsí tí èmi dẹ̀ fi máa rí. kọ́ ló ń fọ̀rùn kẹwàá. bọ̀ ìgbà tí àwọn dẹ̀ ti ṣaláìsí tí mo dẹ̀ rí pé nǹkan tó dẹ̀ wà ńlẹ̀ yóò lè ká nǹkan tá a máa fi táàbùrò tá a dẹ̀ máa fi wà òkè so bí ìrìn àjò Libya ṣe wáyé nìyẹn tí mo fi wá sí ìlú yìí. iṣẹ́ wo lẹ ń ṣe ní Nàìjíríà tẹ́lẹ̀ mà. iṣẹ́ fashion design ni mò ń ṣe mo dẹ̀ tún ṣe business. ẹ mọ ṣé wọn báyìí ṣá. amúnidára o. a dára fún wa ẹ̀yin tẹ́ wà lé mọ́ǹkì yìí o ṣé ní ìṣẹ̀lẹ̀ wa ní ká fẹ́ ránṣọ ń sìn yẹn ṣì lè bá wa ránṣọ báyìí ṣá. mo yìí ránṣọ. tọkùnrin àbí tóbìnrin. méjèèjì pọ̀. tọkùnrin náà. lágbára Ọlọ́run. bọ ẹ rán Libya ṣá o. mò ń rán Libya mo ní máa ń ṣìn lé. tóbìnrin lẹ rán Libya kò ṣe tọkùnrin. mò ń rán tọkùnrin náà Libya mi ò kọ mi take it serious nítorí àwọn iṣẹ́ tí mò ń ṣe àti business. ẹ̀yin olólùfẹ́ bọ́sẹ̀ ẹ ti gbọ́ báyìí o ẹ ti gbọ́ ní way updates ẹ bá fẹ́ ránṣọ ọkùnrin ẹ má làágùn jìnnà ẹ máa bọ̀ lọ́dọ̀ boss lady ẹ bóni bẹ́ẹ̀ náà ọ̀nà wọn ránṣọ bọ̀ wọn jẹ́ ká mọ̀ wọ́n fi pamọ́ fún wa ni bọ̀ nísìnyí àṣírí wọn ti tú wọ́n ti táṣírí wọn báyìí fún wa tẹ́ bá fẹ́ ránṣọ obìnrin ọkùnrin ẹ máa bọ̀. ní Nàìjíríà mà ǹjẹ́ ẹ kò lè lọ sí inú àwọn ìdojúkọ díẹ̀ tẹ́tí tó yẹ pé ẹ ti rí tó yẹ pé tó fẹ́ gbomi omijé lójú ẹni jù ní Nàìjíríà kẹ́ tó wá síbi ìjẹ́ ṣe lè rántí àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ṣá. mi ò fi bẹ́ẹ̀ ní àwọn ìdojúkọ púpọ̀ torí pé ibi tí wọ́n ti tọ́ mi as in ọ̀dọ̀ àwọn grandma mi tí mo dàgbà sí àwọn ibi tó jẹ́ pé ọmọ lè dàgbà síbẹ̀ kó tiẹ̀ máa mọ̀ bóyá kọ̀ọ̀kan ń ṣẹlẹ̀ inú ayé ni. Jésù mi o. torí àwọn tó fi owó tọ́yàn fọlá tọ́yàn everything tọ́yàn ni kò ń ṣe pé bóyá àwọn tí wọn wà òkè débi tí pé màá ní mo ní ìdojúkọ. kò ṣe bí àtàpàtà no ṣáà àtàpàtà ni àbí àtẹrẹfọ nǹkan tó wà bẹ́ẹ̀ pé àpẹrẹfọ kò sí nǹkan tó máa dì mú. òyò àdẹ̀ṣẹ́pọ̀ àbí báwo la ń pe Yorùbá yẹn so ibi ò pa wá àdẹ̀yó private school ni mo lọ mi ò mọ most àwọn nǹkan mi tó ń ṣẹlẹ̀ ń ta torí àkì ń jáde anyhow ṣeré anyhow but ìgbà tí grandma mi kú ni mo ṣẹ̀ wá rí fíìmù kó dà pé eléyìí ò ṣe dúró wò kò sí anybody tó fẹ́ support anybody and before kí wọ́n tó ṣaláìsí èmi ti bọ́ síta already mo ti lọ ń ṣiṣẹ́ oṣù ṣe iṣẹ́ ń pè iṣẹ́ ọwọ́ mi already so kò tún fún mi ní problem ju bí pé bí ṣe kúrò nílé èmi wá sí Libya ń tèmi ní láfíà tí mo ṣe àwọn iṣẹ́ oṣù yẹn tán ṣe everything tán. ó dà ẹ jẹ́ ká ṣe báyìí lálàkọ́kọ́ àwọn question tá a máa ń béèrè a máa ń fẹ́ kọ́ àwọn èèyàn lè gain láti personal experience nǹkan tá a ti rí kọ́ lè gain kankan lára wa àmọ́ ẹ má yẹ kí n wá lọ sí Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká wá ká máa bọ̀ ń bì and again ẹ jẹ́ kí n béèrè one thing ṣé kẹ́ ẹ tó fẹ́ 1K lọ́kọ ǹjẹ́ ẹ ní ọkọ ní Nàìjíríà ṣé ẹ ti àwọn dáàdi wa wà nílé. ok nǹkan tó wà bẹ́ẹ̀ pé most àwọn èèyàn mọ̀ pé ọkọ ọ̀run ni 1K jẹ́ sí mi mo máa ń sọ fún everybody 1K ọkọ ọ̀run mi ni ẹ lè confam lẹ́nu ẹ̀ náà. ọkọ ọ̀run gangan ni. how come the woman why ọkọ ọ̀run come for Libya. nǹkan tó happen bẹ́ẹ̀ yẹn pé me no know say you go come here so we see her for here we dey marry. Definitely ó jẹ́ kó oúnjẹ ọ̀run náà máa wà ní Libya nìyẹn. ó wà
ó ná àwọn location tó wà fẹ́ sọ fún yín. The woman gbé mi débẹ̀ o the woman gbé mi débẹ̀ the woman tell me ó níbi kan tó oúnjẹ ọ̀run wà tá a mọ̀ torí pé a rí i pé lọ́wọ́ tá a wà yìí àwọn èmèrè ọ̀run gan ebi gan ò pa wọ́n mọ́ torí pé nǹkan sọ̀mọ́nì ti lọ́tẹ́rẹ́ Nàìjíríà àwọn ọgbà kankan mọ́ báyìí. normal tẹ bá fi ojú inú wò tẹ bá fojú inú wò dáadáa bí nǹkan fẹ́ sọ fún yín pọ̀ òun lẹ wà níbọ̀ èmi àti wọn kí ọkọ òun ni wa a lè yà notice pé 21 lòun 22 lèmi. àwọn náà ni mo ń sọ. àwọn àṣírí ìbẹ̀yẹ ni. nítorí mo ṣe ń sọ fún yín wípé bàtà wọn wá last week mo ní ìyàwó máa wá ní next week ṣé ó sì yé yín ẹ ká fi ìbẹ̀yẹ lẹ̀ ó dà ìyá mi boss lady ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ìkànnì àwọn ìbéèrè tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín nígbà tẹ́ wà ń kékeré oríṣiríṣi eré la máa ń ṣe oríṣiríṣi nǹkan la máa ń ṣe ní kékeré ṣé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn kí ni àwọn nǹkan tó yẹ pé àwọn èèyàn fi bẹ́ẹ̀ mọ̀ yín nígbà tẹ́ wà ń kékeré tí àwọn èèyàn ò mọ̀ nípa yín ní kékeré. tí wọn ò mọ̀. tí wọn ò mọ̀ nípa yín. nípa ti dáadáa bẹ ni àbí. tó bá èmi ò àmọ́ tó bá wùn kí ni àwọn èèyàn ò mọ̀ nípa yín tó yẹ pé ó farasin tó yẹ pé àwọn èèyàn ò mọ̀ tí wọn mọ̀ pé lágbájá báyìí nǹkan báyìí dé ló ṣe àwọn nǹkan tó yẹ pé ó jẹ́ bí nǹkan tó yẹ pé àwọn èèyàn ò mọ̀ yín pé ẹ mọ̀ pé ìsìn ẹlọ́pàá ń ṣe tailor nsìn most ẹlòmíì ò mọ̀ wípé ẹ̀ ń ṣe kí ni àwọn èèyàn ò mọ̀ nípa yín. kò sí nǹkan kan táwọn èèyàn ò mọ̀ nípa mi o nǹkan tí mo lè sọ pé mi ò kí ń jáde nígbà tí wà ń kékeré. ṣé get inside tó bẹ́ẹ̀ náà ni. kò ń ṣe get inside yẹ àwọn tí wọ́n bá mọ̀ mí ni wọ́n lè mọ̀ pé àwọn family wo kì í ṣe family. ẹ jọ ọyìn wo lẹ mọ boss lady báyìí sìn. kò sẹ́ni tó mọ̀ mí wọ́n kàn mọ̀ lé o àwọn dẹ̀ àdúgbò wa ni. so nǹkan tí n lè sọ pé wọn mọ̀ ń pa mí kékeré òun ni pé mo burú. èmi náà mo mọ̀ no kò rí gbàtẹ́ wá sọ pé burú ẹgbọ́n ẹ̀yin tẹ́ wo ẹgbọ́n ṣé wọ́n burú. mo dẹ̀ wá kẹ́rìn gan o bọ̀ most àwọn èèyàn mọ̀ kékeré pé mo máa dirú nǹkan báyìí àbí mo máa ṣerú nǹkan báyìí nǹkan tí mo lè sọ nìyẹn torí wọ́n bìlífù pé àwọn tí wọ́n bá ti tọ́ ní ìtọ́ tí wọ́n tọ́ wa yà àwọn ọmọ tó máa ń bàjẹ́ ni. bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n mọ̀ pé ẹ lè wá. èmi gan bìlífù pé mo lè wá sí rúùlù yìí. ìbéèrè tẹ̀ ṣe wà níbi kan tí mo fẹ́ béèrè gbogbo àwọn iṣẹ́ olóore tẹ̀ ń ṣe ní pípa báwo lẹ ṣe kọ́ máa kọ́ ṣe nígbà tẹ́ débi lẹ kọ́ máa kọ́ àbí láti Nàìjíríà. mi lè sọ pé ìgbà tí mo débi tó mo ti ń ṣe Nàìjíríà bọ̀ kò ẹ mọ̀ kò ń ṣe nǹkan tó yẹ pé mo mú ní iṣẹ́ bí ṣe mú bíbá iye tí mo dẹ̀ ń ṣe Nàìjíríà kò ju pé bóyá kakọ̀ assist ara wa ilé nídìí owó kásáré ya ilé nídìí nǹkan bọ̀ kò ń ṣe ó yàtọ̀. ẹ fẹ́ ṣe wá fẹ́ tán bì. normal ẹ mọ̀ ìgbà tí mo ń ṣe Nàìjíríà yẹ mi ò rí àṣìṣe mò ń rí akọ ní opportunity pé ká fi assist ara wa ní kólíkálukú dẹ̀ lọ tí bá ní ni tí ìbá ní mi ò lè force ara mi. kò dàbí bí. ẹ yẹ kí wàá wọ inú ìbéèrè kan tó lọ báyìí pé nígbà tẹ́ wà kékeré yẹn tẹ́ ẹ rẹ̀ pé tábàwọ̀ yìí ká máa ní I want to be a lawyer I want to be yóò ti yé yín kí ni nǹkan tẹ́ ẹ rò nígbà wà kékeré pé tí n bá dàgbà nǹkan báyìí mo fẹ́ di. For me nǹkan tí mo like láti kékeré láti di òun ni TV presenter mo like gan mo nífẹ̀ẹ́ sí gan nǹkan tó ń wù mí tó bá jẹ́ pé kéèyàn ṣe nǹkan tó ń wù mí. ẹ ti ń ṣe ọ̀rẹ́dì náà torí ẹ ti ń wà lórí screen àbí báwo ẹ̀yin èèyàn wa ẹ ti wà lórí screen tó mo ṣe ń béèrè pé nígbà tó wà kékeré ọmọ rẹ sandalili I want to become a lawyer I want to become engineering èmi dẹ̀rẹ̀ ń gbà yẹn dẹ̀rẹ̀ mo ní mo fẹ́ become pilot rí báyìí o. Libya la ẹgbẹ́ nǹkan títí ara pilot. Libya pilot la wà báyìí sí nǹkan náà ṣáájú. nǹkan tó ń wù mí kì í ṣàfẹ́sì. ó dà ìbéèrè kan tó tún wà nílé ta ni ẹ lè rí pókè tó jẹ́ bí àwòkọ́ṣe yín. tẹ́ ń wò láwòkọ́ṣe ẹni a lè sọ oríjẹ Nàìjíríà bọ̀ ẹ mọ̀ àwọn èèyàn máa ń náwó kọ́ṣe pé àmúdẹ̀ láìpẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yìí o ohun mi kémi náà talent tẹ́ fi ṣe àwọn ṣé nípa iṣẹ́ mi ni àbí normal natural personal tó bá ní ẹni tí mò ń wo as personal stuff ń pẹ́ ẹni tó wù mí kí n dàbí rè òun ni Lizzy Anjorin.
ẹni tó wù mí kì í dàbí nìyẹn. ẹ lágbára Ọlọ́run ẹni tó wù mí kì í dàbí nìyẹn. bọ̀tọ́ bá wá ń dárúkọ ń pẹ́ bóyá nípa iṣẹ́ mi mo lè ní Alhaji Oriyomi Hamzat. Alhaji Oriyomi Hamzat, the incoming governor. lágbára Ọlọ́run. The incoming governor. Ọlọ́run bá mi dùn báyìí yóò ṣe kíni yóò bá wa gba àdúrà yẹn ládé kọ́lé ṣe kíni kọ́lé débẹ̀ láyọ̀ àti àlàáfíà bẹ́ẹ̀ ni. ẹ ń kọ́kọ́ padà sórí ibi tẹ́ ọkọ lọ yẹn. The war woman àbí the woman war. warriors pátápátá. The warriors. pátápátá. èmi gan rí pé yín gan warrior gan ni tẹ́tẹ̀lẹ̀ náà. no nǹkan tó wà ń bẹ̀ ń pé àwa máa ń láìkì pé kéèyàn wà lórí ọwọ́ ẹ̀. Stay on your lane mi rò bóyá yẹ̀yẹ́ àdìfẹ́yàn láti ṣe téèyàn bá wà lórí ọwọ́ ẹ̀ mi rò bóyá problem dúró sórí ọwọ́ ẹ̀ má wàá bá mi èmi náà ni wàá bá ẹ̀ bọ́ tó bá wá fún mi mo wà lé. ó ti yé mi. ṣó yé yín bẹ́ẹ̀ and as business stuff tèmi náà dẹ̀ tún nífẹ̀ẹ́ sí kí n máa ṣe business ẹni tá à ń sọ yìí sí business owner ni everybody mọ̀ so kò sí nǹkan tó bad tí bá ní ẹyin tí mo mú as mentor nìyẹn. Lizzy Anjorin ìyàwó náà ni ọ̀gá wa ni wọ́n tipẹ́tipẹ́ látàrí alálùbọ́lẹ̀ nígbà tó ṣe wà lábẹ́kúta tó ṣe ń ṣe kíni tó ṣe wà lọ́dọ̀ àwọn ọ̀gá wa Alhaji nǹkan àṣekíni mo rántí jọ́ kan mi tiẹ̀ mọ̀ tá a ṣe rójọ́ọ̀gì láti ìbẹ̀rẹ̀ kòtó lọ sí governor office ńgbà yẹn lọ́hùn ọjọ́ tí mo sọ yẹn ti pẹ́ ẹsẹ̀ mi gbọ́ àfihàn mi tiẹ̀ mọ̀ tá a ṣe ńgbà yẹn Mr. Latin gbogbo every tapan tó wà lógo state gbà yẹn tá a fi jọ kọ́wọ́ orin gbà yẹn kọ́lọ́run bá mi Èdùmàrè kó tó bá yẹ kíni kó bá wọn tó gbọ́wọ́ wọn sókè lágbára Ọlọ́run àwa náà ṣe kíni á bá wọn jọ kàn inshallah tí wọn náà ní dúró. ó dà ìyá mi warriors ló wà ń bilé ni ẹ ti gbọ́ àwọn warriors la gbé wá ká mọ nǹkan tá a máa sọ kọ́ bá yẹ pé fire for fire la máa gbà the woman no go gree o ó yá ẹ jẹ́ kí wàá ṣe báyìí ní kọ́mọ́nkúbó mo àwọn ìbéèrè yẹn mo bá yín jọ̀ tiẹ̀ lẹ́ẹ̀ni. a máa ń ní ìgbà tó yẹ pé ó máa ń dùn a dẹ̀ máa ń ní ìgbà tó yẹ pé ó máa ń ṣe kíni tó máa ń le tó bá rí ìgbà tó máa ń le yẹn kí ni àwọn nǹkan tó jẹ́ pé ẹ máa ń ṣe tàbí tó máa ń dùn tó yẹ pé ẹ máa fi ń ṣe ara yín up tó yẹ pé inú máa ẹ mọ̀ nǹkan kan ti ṣẹlẹ̀ síyàn báyìí o bọ̀ wọn kọ́ wá sẹ pé èèyàn máa ṣe pé jẹ́ fi dánú mi jù kí ni àwọn nǹkan tí ẹ lè rò tẹ́ pé máa ń ṣe tẹ́ pé nígbà ṣòro ó lè jẹ́ ẹ̀kọ́ fọ́wọn èèyàn náà pé ìgbà ṣòro tí n bá rí pé ìgbà ṣòro wà fún mi kan báyìí máa ń ṣe tí mo máa fi ń dùn ìjẹ́ ilé ìbá wa mẹ́nu bá mà. àkọ́kọ́ ń bẹ̀ ń pé kọ́lọ́ máa jẹ́ ká rí nǹkan tó máa jẹ̀mí wa lọ. àmín. bọ̀ èmi jẹ́ ẹ̀dá kan tó jẹ́ ń pé before kí problem tó dé kò sẹ́ni tó gbàdúrà problem o èmi máa ń prepare dé mo máa ń ready and nǹkan tó dẹ̀ máa fi ń fa nǹkan bẹ́ẹ̀ yẹn pé mi ò kí ń jẹ́ kí situation ti bá wà mi ò kí ń jẹ́ kó weigh me down tí bá ṣe ń ro ti aburú tó bá ṣẹlẹ̀ sí mi nígbà tó bá ṣẹlẹ̀ mo máa ń ro dáadáa tó ti ṣẹlẹ̀ sí mi nígbà tí mi ò rẹ́ anybody so mi ò ní anybody tí máa ké pé ń pé àjọ nítorí tọlọ́run nǹkan báyìí ń ṣe mí tó máa dìde fún mi nǹkan tó yẹ dàbí pé mo máa ń dìde fúnra mi nìyẹn before kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ mo dẹ̀ jẹ́ èèyàn kan. ẹ ti máa ń pọn mí lẹ́dọ̀ ń gbẹ́ tibitire la dálé ayé. bẹ́ẹ̀ni so mo dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó yẹn pé mi ò gbàdúrà kaburú ṣẹlẹ̀ sí everybody o but tí nǹkan bá ṣẹlẹ̀ séèyàn mo máa ń dìde fún wọn mi ò fẹ́ mọ̀ bóyá mo monitor wọn àbí mi ò monitor mo máa ń dìde so before kí nǹkan yẹn tó lè ṣẹlẹ̀ sí irú àwọn ènìyàn mi náà máa expect pé tó bá jẹ́ mi ló ṣẹlẹ̀ sí báwo mo ṣe fẹ́ ṣe so nǹkan tó máa fi easy fún mi nìyẹn maybe tí bá ní anything àbí tí bá dẹ̀ tún ní kankan tí mò ń dojúkọ ní time yẹn so màá lè mọ bí ṣe máa tètè ṣe ara mi bẹ́ẹ̀ tí kò ní fi fa problem àbí tó lè fi put mi sínú kíní. tó ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá nílé lóko mo mọ̀ pé nínú nǹkan tá à ń béèrè afẹ́kẹ́ máa jàǹfààní àwọn kankan tó yẹ pé kò ṣe kákọ̀ máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ pé a kẹ́ mọ̀ wọ́n nìkan náà a gbọ́dọ̀ ṣe nǹkan tó yẹ pé ẹ máa lè ṣe kíni ẹ máa lè kẹ́kọ̀ọ́ nú ẹ̀ náà tó yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ irú nǹkan tá a béèrè ń sìn wọn kọ́ wọn tẹ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí wọn báyìí wọn ò ní ro pé àṣebí nǹkan dáadáa ti ṣẹlẹ̀ sí mi rí wọn ò ní rò pé àṣebí lágbájá báyìí náà ìtì ẹ̀ tún wọ́ọ̀sì ju tọ̀wọ́ tèmi náà lọ ọ máa ronú ni ìyẹn a fi ń fèrè ìsọfún yín pé tí nǹkan bá ń ṣe yín tí wọ́n pé nǹkan tí ó kù díẹ̀ káàtó ẹ ronú wípé àwọn kan náà wà ní situation yẹn tó yẹ pé ó tún burú ju nǹkan tó ṣẹlẹ̀ sí yín lọ ní gbogbo nǹkan tẹ́ bá ṣe ṣẹlẹ̀ ẹ ṣe kí ni
ká máa rò ẹ mẹ́ ká máa wo tiwájú nìkan ká máa wo tàwọn tó wà lẹ́yìn wa náà bẹ́ẹ̀ ni ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá wa like ẹ máa bá wa comment ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ bá wa pín dáadáa wà pẹ̀lú boss lady hello tuẹ̀ ìyàwó ọ̀run 1k ọkọ ọ̀run ìyá boss lady. ṣé dandan ni kẹ́kọ̀ọ́ orúkọ wọn kè sínú ọ̀rọ̀ mi. a ṣáà mọ̀ pé ọkọ àtọ̀yàwó ṣáà ní. èdè fàwa pípọ̀ ṣé ẹ̀ ń jowú ni báyìí. ẹ jọ ń torí ọlọ́run o ọ ní ọ máa ṣe patí kan ní orí omi. ẹ má ti bá wa announce ẹ má ti bá wa láòdì. ok ọ ní ká má ti announce yẹn ṣá. à ń dáwọ́ iṣẹ́ àjọ ni. owó iṣẹ́ ò ti pè. ó kù díẹ̀. ó dà ìyá mi tó bá ní ká sọ̀rọ̀ nínú oúnjẹ wo lẹ fẹ́ràn jù nínú oúnjẹ Yorùbá. rice. ìrẹsì a ní ìrẹsì tiwa ṣé ìrẹsì tiwa àbí ìrẹsì ti èyìnbó kò yé mi. ìrẹsì gangan ló jẹ tí mo láìkì jù. mi ò sọ pé oúnjẹ Yorùbá wa oúnjẹ Yorùbá. oúnjẹ Yorùbá náà ni. oúnjẹ Yorùbá kọ́ ni ráìsì anáfàdà tiwa yàtọ̀ ráìsì tó ń gbìn ọ̀tọ̀ ni oúnjẹ wa anókèlè aní àmàlà aní iyán aní oúnjẹ yàpá ní fọkọrẹ aní ẹ̀bà onígààrí ẹ̀bà lẹ fẹ́ràn jù. ọ̀dà ẹ ká wá sí Libya bí nígbà tí ẹ wọlé báwo ni ìrìnàjò yẹn ṣe rí mà báwo ni changing of location changing of country báwo ló ṣe rí lára yín àti pé ṣé ẹ gbéra yín wọlé ni àbí bọ́gà ló gbé yín wọlé mà. bọ́gà ló gbé mi wọlé. ẹ̀yin náà sanwó. lágbára Ọlọ́run. bọ́gà gbowó lọ́wọ́ yín. àmọ́ tún san extra. mo mọ̀ pé tẹ́ ṣe ń gbá tẹ́ ṣe gíran yẹn wọn ò lè gbà ju 5 months lọ́wọ́ yín. láyé wíwá mi sínú ìlú yìí náà ẹ̀gbọ́n mi ni ó jẹ́ kí n mọ ẹni tó gbé mi wọlé ẹ̀gbọ́n mi wà ń bíbà so ó jẹ́ nǹkan tó easy fún mi torí mo ti mọ ibi tí mò ń lọ already kò ń ṣe pé bóyá wọ́n parọ́ fún mi. wọ́n parọ́ fẹ́yìn. no èmi fúnra mi mọ̀ pé ibi tí mò ń bọ̀ èmi dẹ́ fúnra mi mo ní mo fẹ́ wá. so wíwá mi sínú ìlú yìí mo kàn rí as opportunity torí mi ò rí as nǹkan tí ò dáa torí determination ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. so èmi àti àbúrò mi làjọ wọ ilé sínú ìlú nǹkan ẹyọ kan tó kọ̀ wá wà ń bẹ́ẹ̀ pé òun ti ṣaláìsí sínú ìlú. kọ́ ló ń fọ̀rùn kẹ́ wọn kọ́ mú yẹ púpúrúkù ní ojú wọn. tẹ́lẹ̀ pọ̀ àwọn mùsùlùmí ẹ máa ń ka ẹ bá wa kà ẹ jọ ẹ̀yin kìrìsìtẹ́nì náà ẹ bá wa ṣàdúrà ó dà. so wíwá mi sínú ìlú yìí mo ti mọ ibi tí mò ń bọ̀ rẹ̀ di kò ń ṣe pọ̀ parọ́ fún mi. bọ́gà mi náà dẹ́ jẹ́yàn kan tó jẹ́ pé ó gentle kò ń ṣèyàn kan tó láìkì wàhálà àbí ẹyin kan tó jẹ́ pé ó máa ń ní ọmọ lára pé ẹyin tó láìkì owó ni ó láìkì owó ó láìkì owó bọ̀ bóyá láìkì owó tó yẹ kó fi ní anybody lára. wọ́n láìkì owó ta ni ò láìkì owó tẹ́lẹ̀. wọ́n láìkì owó bọ̀ wọ́n fi ní anybody lára tí wọ́n bá yìí ń ṣàdúrà fún bọ́gà alálùbáríkà ní bọ́gà mi torí ẹni tí ó ní tó fẹ́ kẹ́lòmíì ní ni for me tó bá ní kémi wo ẹ mọ̀ ìyá tó lé kálukú bá kọ síra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni. bọ́gà mi jẹ́ ọkọ̀ tó yẹn pé inú ẹ̀ máa ń dùn tó bá rí àwọn ọmọ tó gbé wọlé tó bá ń ṣe dáadáa nínú ayé. so bọ́gà mi jẹ́ ọkọ̀ tó jẹ́ tún even wọn anybody ò mọ bọ́gà mi àwọn tó bá lè ní àwọn ọmọ bọ́gà mi á jẹ́ pé àwọn tipẹ́tipẹ́ ni torí bọ́gà mi jẹ́ ọkọ̀ tó ní tìjú gan ẹ̀ lè rí ń ta kò ṣàṣàgán lẹ́lòmíì tó máa ní bóyá wà ní ìlú yìí. wàláì. torí àwọn ń ṣe gbogbo àwọn area side bíbá. wíṣí tá a fi máa ń béèrè ni wípé a máa ń fẹ́ láti appreciate àwọn bọ́gà kan àti ká dẹ̀ ṣe kí ni ká dẹ̀ mọ àwọn yìí tó dà ká gbá màmá ọkàn náà lórí ṣó ti yé yín la máa ṣe ń béèrè pé báwo ni wíwọlé yín báwo ni ẹ ṣe lò ó báwo ni àwọn mìíràn sọ pé wọ́n san igbá kan ẹ̀bọ́gà àwọn tó wọn bá rí báyìí wọ́n máa fọ́ lórí ni kí ni kan yẹn pé ṣètìgẹ́tì now tẹ́ ẹ ṣe sọ̀rọ̀ yẹn sìn ẹ bá mi kọjú sí kámẹ́rà ẹ kọjú sọ̀wọ́n tó ń wò yín ẹ bá mi appreciate wọn ẹ kí wọn wípé wọ́n ti ẹ̀ da ẹ sọ dáadáa pẹ̀lú iṣẹ́ tẹ́ tún ṣe náà wípé ẹ tún sọ dáadáa ń pa wọn ẹ appreciate wọn. ok mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ mọ́mì Usman tí gbogbo èèyàn mọ̀ sí àǹtí Ìfẹ́ lágbára Ọlọ́run báyé bá ń jáyé dáadáa nǹkan dáadáa ló máa wá sí ọ̀dọ̀ yín báyé bá ń jáyé ẹ̀ ní fi Libya pìtàn aburú ọwọ́ yín á máa lọ sókè
ẹ ní mọ ìkorò wọn ní bọ́ bàtà ọkọ̀ sẹ́nu ọ̀nà yín ní ìtẹ̀ṣe láyè tèmi lèmi ń sọ mi mọ táyé tẹlomi o ẹgbẹ́ mi wọnú ìlú yìí ó dẹ̀ pé mi mo rí jẹ mo rí mu mo rí ná mo rí lò èmi náà dẹ̀ ń ṣe dáadáa nú ayé so ìdùnnú mi dẹ̀ ni pé ẹ̀yin lẹ́gbẹ́ mi wọlé. ọpẹ́ ni fọ́lọ́run ọpẹ́ ni fọ́lọ́run alhamdulilayi ìyá Usman àǹtí ìfẹ́ àbí àwa náà à ń pa ẹnu pọ̀ pẹ̀lú boss lady àfi kì í wípé ẹ ṣe o torí pé tó wáyé pọ́n ní kinní kan a máa ńlá tá a máa ń là mọ́ wọn lórí wa bí a là máa mọ́ yín lórí ni àmọ́ ọ̀nà ẹ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run gbogbo àwọn ọmọ yín ó kéré wọ́n ti dàgbà ní o ọ sì àbọ̀yé ìtọ́jú pé ìfẹ́ bí wọn ò ní mọ̀ yà láyé agbára Ọlọ́run bá mi Èdùmàrè tó pọ́ àbálá kí ló máa ń gbé àbálá gbá ó dáa ìyá mi ẹ jẹ́ ká tẹ̀síwájú now tá bá sọ pé ọ̀fìn láàyè láti lọ ìlú mi àtọ̀ sí Libya o ìlú ò lè bá lọ. ìlú tí mo tún láìkì àbí. tá bá fún láàyè pé ìlú kan wà nílẹ̀ báyìí o ìlú ò lè bá lọ. ẹ má jẹ́ kí n sọ. kí ló ṣẹlẹ̀ ẹ sọ no ó normal ẹ sọ tá bá fún láàyè pé ókè ẹ sọ ṣé kò yá à ń ṣe sókà. ẹ má jẹ́ kí n sọ ẹ jẹ́ kan mọ̀. no ẹ gbà mí àwọn èèyàn ń wò yín yẹn ya. mi ò tí bá ní opportunity àti lọ sí ìlú mi kàkàkiri bóyá tó bá gbé mi lọ mi ò mind but tó bá jẹ́ èmi fún alára mi ìlú tó ń wù mí Côte d'Ivoire ni àbí Kútọ́nù. Côte d'Ivoire ìlú tí mo láìkì jù. ẹ ṣáà láìkì àwọn ìlú tó wà lágbègbè ilé wa lágbègbè kí n má lọ jìnnà kí n ṣáà má. but tí tọ́ba sponsor Canada the woman will go. ẹgbẹ́ gbogbo ẹ̀yin fans boss lady ó ní tẹ̀ bá if the fans woman sponsor the woman will go Canada. ẹ mọ̀ pé iṣẹ́ mi lè gbé mi lọ anywhere. yes of course. so tí wọ́n bá sponsor mi lọ any country máa lọ mi ní lójú tí wọ́n. ó dà but tó bá jẹ́ tèmi gangan Kútọ́nù. ó dà ẹ ká wá ṣe kẹrin sáré lọ sínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú Libya báyìí. ìyá mi báwo ni ọ̀rọ̀ owó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí yín mọ̀ pé kò lè kàn yín ṣá. ṣé owó tó lọ sókè. mo kò lè kàn yín. èmi mo wà ń díẹ̀. ìṣọ́kì ó ṣọ́kì èmi náà ọ̀nà wà ń díẹ̀ ṣáà ní wàá fọlọ́pàá mú ẹjẹ bá ọlọ́pàá kọ́kọ́ wá mú boss lady lẹ́ẹ̀kan náà tọ́nà wà ń di gbogbo yín ṣe ti ń gbọ́n sí i boss lady náà wà ń di tówó ṣe lọ sókè. everybody lọ fowó ẹ̀ jẹun lóṣù yìí. kọ́ lọ fi jẹun ẹ lọ fi tọ́jú ara yín ẹ lọ fi mo rí fídíò yín kọjá ní everybody mo ti sọ fún yín pé kẹ́ lọ fowó yín jẹun. owó yóò tí lè wálẹ̀ ń sìn. ok kọ́ ṣe máa lọ fi jẹun ná. kọ́ lọ jẹun kọ́ fi rògùn kọ́ fi raṣọ. kọ́ fi relax. tí ẹ bá sẹ́ndì owó oṣù yìí sílé ẹ lè kú ẹ̀yin tẹ̀ ń ṣe wàhálà náà ẹ jèrè inú iṣẹ́ yín. kẹ́ ẹ jẹun ẹ lo oògùn ẹ ṣe nọ́mà ẹ raṣọ ẹ má para yín dànù. ọ̀dà boss lady iṣẹ́ tẹ̀ ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe ń tọ́ra rí i pé ẹ máa ràn àwọn ilé lọ́wọ́ ẹ máa gbà wọ́n mọ́ra bí ilé gbà wọ́n mọ́ra ṣe tọ̀hún ṣé kò rí bẹ́ẹ̀ náà ni ò ná àdójúkọ tí ẹ̀ ń rí ń bẹ̀ ǹjẹ́ àwọn àdójúkọ wà tẹ́ pé ẹ lè gbàgbé lórí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe yìí mà. àdójúkọ pọ̀ o. torí pé àwọn ẹlòmíràn ní mọ̀ pé ẹ̀ ń fèsì lot pẹ̀lú wọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ kéé kò sí nǹkan kan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. followers àbí views. kí ló ṣẹlẹ̀. na we dey here 5 or 6 na we dey here we no dey make mouth. ó dáa. nípa àdójúkọ yẹn bàbá àdójúkọ pọ̀. ní ọkọ àtìyàwó ọ máa ń gbé rìn ni yóò ti yé yín. mo ti sọ fáwọn mọ̀lẹ́bí mi pé mo ń bọ̀ bí báyìí sọ ẹ máa rí. ọ máa ń pe àwọn èrò wọn tó wà ní tọ́jọ́ wà ní kínní. ẹ má sọ tán. ẹ má kí n sọ tán. ẹ̀yin lólùfẹ́ wa ṣe mo dúpẹ́ mo rí láwọn àmọ́ lóore bẹ́ẹ̀ ni àmọ́ lóore. ó dà ìyá mi ó yá. so nípa ìdojúkọ yẹn ìdojúkọ pọ̀ ò bọ̀ ọlá ń pé mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò kí ń celebrate bad news mi ò kí ń fi àyè gba nǹkan tí ò dáa òun ni ó ṣe dà ń pé most ẹlòmíì ò kí ń rí mi ń tà bóyá tí nǹkan kan bá ṣẹlẹ̀ kí wàá máa pariwo kí wàá máa ṣe kinní kan àdojúkọ pọ̀ tó jẹ́ pé mo ti rò nígbà kan pé bóyá kí n stop iṣẹ́ yìí kò jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé mi ò lè stop
torí nǹkan tó bá ti wà nú ẹ̀jẹ̀. etiquette ṣé nígbà tí ẹ máa ṣe oore fẹ́ lòmíì tó jẹ́ pé nǹkan tẹ expect kan lẹ máa bá àbí ìgbà tẹ bá tiẹ̀ ṣe onídùúró fẹ́ lòmíì tó jẹ́ pé ẹni yẹn náà ló dẹ̀ tún máa padà tún fa problem fún yín kò sẹ́ni tó máa sọ pé òun rà dojúkọ ẹ jẹ́ ká yọ tíṣẹ́ tèmi kúrò normal nínú ọ̀rọ̀ ìgbésí ayé gan àdojúkọ pọ̀ tẹ bá ń ṣiṣẹ́ ọwọ́ yẹn máa ládojúkọ tí ẹ bá ń ṣe iṣẹ́ ń pé bóyá ẹ̀ ń ràn yàn lọ́wọ́ ẹ máa ládojúkọ ká má ṣe wá sẹ́mi tí mò ń gbẹ èèyàn tó sì kí àbáwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àdojúkọ pọ̀ bọ̀ inú àwọn àdojúkọ yẹn èyí tí ó dùn mí jù òun ni ti ọmọ kan tó ṣaláìsí torí mi ò láìkì kí máa ràn yàn lọ́wọ́ kó máa ṣaláìsí nǹkan ìbànújẹ́ ni ló máa ń jẹ́ fún mi bí èèyàn tó ṣiṣẹ́ tí ò rérè iṣẹ́ yẹn ni ó ní ọmọ kan tó ṣaláìsí nígbà kan mi ò mọ ọmọ yẹn rí mi ò mọ anything pa ẹ̀ bọ́gà ẹ̀ lásán ni ó kọ̀ wọnú DM mi and gbogbo ìgbà tí mò ń sọ ó jẹ́ ìgbà tó yẹ pé mò ń ran àwọn èèyàn lọ́wọ́ láti register for free flight so wọ́n kọ̀ wá bá mi pé kí n jọ nítorí Ọlọ́run kí n bá wọn register free flight normal IOM nìkan ni máa register mi ò kì í ṣe mi mo dẹ̀ register IOM yẹn kódà mo tún send fọ́ọ̀mù yẹn mo send ẹ̀ sonítọ̀hún inú ẹni yẹn dùn pé torí láti ìgbà táwọn ti ń pò yẹn ń bá sí àwọn ò rí ṣe mo wá sọ fún wọn pé kíkọ́ lọ ní sùúrù táìmù tó bá máa fi di bí January lọ máa pè sí o wọn ní okay no problem gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé tí IOM bá máa ṣe registration dandan ẹ máa kọ́kọ́ lọ ṣe interview náà wọ́n máa ṣe interview fún yín kó tó ní pọ́n máa pè yín pé kẹ́ wá máa lọ gbogbo ìgbà yẹn dẹ̀ IOM ti wá stop iṣẹ́ àwọn ti Kano movement yìí ti bẹ̀rẹ̀ tọ̀dọ̀ wọn bọ́ ọlá ń pé èyẹ ní last year ọlá ń pọ́ ọmọ yẹn sick bọ́gà ò dẹ̀ lè dúró mọ́ dómi ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn later ní ìgbà tí bọ́gà yẹn mẹ́sẹ̀gì mi ni mo fi mọ̀ gan pé ọmọ yẹn ọmọ àràbù tí ọmọ yẹn bọ́ láti orí step ẹ̀yìn ẹ̀ wá kàn bọ́gà ò dẹ̀ sọ fẹ́mi ó kàn sọ pé ó sick ni so gbogbo mind mi pé sickness tó jẹ́ pé ó yìí lè succeed títí di ìgbà yẹn ni next ìgbà tí bọ́gà yẹn wá ṣá message mi pé kí n jọ torí Ọlọ́run pé sickness ọmọ yìí ó ti ń worst o àmọ́ ní kí ló ṣe kó kú gbé lọ sí hospital ó ní ní pé wọ́n ti gbé lọ sí hospital mo ní ó dá kí ló ń ṣe ọmọ yẹn gangan ó wá ní ọmọ àràbù ti ṣubú irú nǹkan báyìí ni báwo lọmọ àràbù ṣe máa ti yàn ṣubú tó ò dúró tì lọ́rùn pé àràbù yẹn gangan ló máa take ẹ̀ ọmọ náà wọn àná ti gbé lọ sí hospital àmọ́ ní kò jẹ́ kó ṣerú nǹkan báyìí bọ́ kò sí nǹkan tí fẹ́ ṣe since tó ti register ti Kano yìí sí bóyá kàtú try ti Kano wọn máa lè tètè pé níwájú Ọlọ́run ó dẹ̀ send owó sí mi 30,000 naira ni máa ń gbà sí 35,000 naira ó dẹ̀ send 30k yẹn sí mi mo dẹ̀ change yẹ ìgbà tí máa change owó yẹn ń jọ yẹ ó bọ́ sí 130 dinar ìgbà tí mo dẹ̀ gba 130 yẹn mo lọ bá ọmọ yẹn register ti Kano yẹn ọmọ yẹn dẹ̀ rèé ìjọ wọn máa gbéra ní rúbí ọ̀la wọn ti pè wọ́n ní wéènì torí àwọn tí wọ́n ń lọ lọ́dọ̀ mi nípa yẹn wọ́n pọ̀ wọ́n dẹ̀ pé wọ́n pe orúkọ ọmọ yẹn wọ́n sọ fún kó gbé báàgì wá ní ìjọ kejì ìgbà tó máa dijọ́ kejì inú mi ti ẹ̀dùn pé okay fine since tọ́tẹ̀ ti pè wọ́n kọ́ tiẹ̀ máa lọ á lọ tọ́jú ara ẹ̀ nílé ìgbà tó máa di ní ìjọ kejì gbogbo wọn ti wà lẹ́ńbàṣẹ́ ẹ̀dẹ̀mọ̀ pọ́n máa ń pọ̀ gan so nǹkan tí mo kọ̀ wá understand láàrin yẹn pé wọ́n ti da tíìsì yẹn pọ̀ mọ́ra wọn ọmọ yẹn dúró títí kọ́ pò wọn tètè pé orúkọ ọmọ yẹn àwọn tí wọ́n fẹ́ mú ọmọ yẹn torí ọlá ọmọ yẹn gangan mo ṣe fún ọkọ àtìyàwó kan pé wọ́n lè bá mi mú dání ẹ lè bìlíìfù pé wọ́n pọkọ àtìyàwó wọ́n pe ọ̀rẹ́ àwọn yẹn wọ́n pa àwọn ẹlòmíì tí mi ò expect pé máa pè lásìkò yẹn wọ́n pe ọmọ yẹn wọ́n wá sọ fún ọmọ yẹn pé kó padà wá bí ijọ́ kẹta ní pé pléènì nǹkan ó ti kún bọ̀ wọ́n mọ̀ pé àwọn pe ọmọ yẹn kọ́mọ yẹn padà wá bí irújọ́ Sunday wọ́n pè mí jọ yẹn kódà àwọn kan tún wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n padà ṣe ẹ̀tanú bẹ̀ yẹn tí wọ́n láti mú ọmọ yẹn lọ sínú ẹ́mbásì lọ rìpọ́ọ̀tì ń pè mí mo tówó lọ́wọ́ ẹ̀ mọ̀ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ o wọn ò mọ̀ kódà wọ́n tún láti sọ fún ẹni tó mú ọmọ yẹn wá ń pè ẹ́ kó máa lọ jàre èmi ò bá ọmọ yẹn ṣe kankan mo kàn dówó lọ́wọ́ ẹ̀ mú náà ni. so ìgbà táwọn ọmọ yẹn máa pè mí pé wọ́n sọ pé mi ò ṣe kankan èmi kọ̀ tán wọ́n wà ní tí bá tiẹ̀ wá fẹ́ náwó èèyàn jẹ́ ṣówó tiẹ̀ ṣóhun ló wá ṣẹ̀ mí àwọn tí mo torí tiẹ̀ gan ṣí fún wọn àwọn yẹn ti wọnú mọ́tò ó ṣe wá jóhun ló máa ṣẹ̀ tí mi ò ní bá ṣe káṣá máa fọ̀rọ̀ yẹn gùn ṣá èmi ti ń retí ń péjọ Sunday tó ti ní kọ́ wá yẹn màá tún lọ síbẹ̀ èmi tún ti ń pe àwọn ẹlòmíín pé kọ́jọ́ nítorí tọ́lọ́ ọmọ kan wà ń bẹ́ ó sì kí gbà kan wọ́n ní àtọ́ bá ti di Sunday òun lọ pọ́n ti rí tíìsì wọ́n ti rí gbogbo ẹ̀ ṣe lè bìlíìfù pé nígbà tó máa dijọ́ Sátidé ní ọ̀sán wọ́n kọ́ pè mí ní pé ọmọ yẹn ń kọ́ ó ń gbóná ní ọmọ wo ló ń gbóná torí èrò pọ̀ tó ń pè mí mi lè dá ta ló ń sọ̀rọ̀ ó ní ọmọ tó gbé lọ sí kìíní mo ní next kọ́ máa gbé lọ sí hospital torí béèyàn bá pè mí ó sì kì kò sí kì nǹkan tó bá sọ yẹn màá kọ́kọ́ wá solution sí before kí tó cut phone mo ní kó máa gbé lọ sí hospital wọ́n ní ó kọ̀ wá nù lé ní àwọn ọmọ bá mo ní rárá o ẹ má fi lẹ̀ nù lé ẹ má gbé lọ sí hospital
tẹ́ bá ti dé hospital báyìí màá pa àwọn tó wà níbẹ̀ at least most àwọn hospital tó wà nílùú wọ́n mọ̀ pé mo mọ àwọn gbogbo wọn ni máa ń pè tó bá ti dín pé nǹkan ṣe ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ sáré bá wa bọ́ síta sí tó bá rí pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ dìde sónítọ̀hún wọ́n máa mọ̀ pé bóyá ẹ mọ̀ kò ṣe kó fẹ́ sá lọ ẹsẹ̀kẹsẹ̀ mo ti ń pa àwọn hospital kankan tí mo ní kọ́ lọ wọn ò tí ì dé hospital yẹn lọ́dẹ̀ pé ọmọ yẹn dákẹ́ no wọn ò tí ì pè mí pé ọmọ yẹn dákẹ́ èmi kọ́ ti kàn pé mo ń expect kọ́ mi lè máa dà wọ́n láàmú nù mọ́tò pé ṣé wọ́n ti débẹ̀ àbí wọ́n ti débẹ̀ next thing ṣe mo dẹ̀ dé orí WhatsApp mi wọ́n ti bẹ̀rẹ̀ sí ní send àwọn screenshot sí mi tó ti ń ṣépè fún mi káàkiri lórí TikTok tó ti ń ṣe live fún mi tó ti ń ṣépè fún mi kí ló ṣẹlẹ̀ èmi gan ò tiẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ torí mo rò pé kí ni nǹkan tó dé aṣọ ọmọ ti ṣaláìsí mi ò dẹ̀ mọ̀ pé ọmọ ti ṣaláìsí àwọn tí wọ́n dẹ̀ gbẹ́jọ́ lọ fún àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní ṣépè pé mi mo jẹ́ kọ́ ọmọ kú azao kí ni tèmi ṣé mi mo gbọ́mọ mo ò mọ ọmọ rí mi gbọ́mọ kódà mi ìrọ ọmọ rí mi ìrí bọ́gà gan rí mo kàn ràn wọ́n lọ́wọ́ ni. ó ga ọ. àfìgbà tí mo ṣẹ̀ wá padà bọ́ síta tí mo wá ń ṣépè padà làwọn èèyàn ṣẹ̀ wá ń gbọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ pé mi even gan mi ò mọ ọmọ rí kí ni ráìtì yín àti máa ṣépè fún mi mi ò mọ ọmọ rí mi ò ṣé mi mo jẹ́ kọ́ ọmọ kú tó bá possible kó lọ ní ìjọ yẹn ṣe máa bọ́ síta wá sọ̀rọ̀ ni kò sí kankan nu yín tẹ máa bọ́ síta tẹ máa wá sọ̀rọ̀ náà nǹkan yẹn náà pẹ̀lú nǹkan tí mo ṣe stop free flight fẹ́ anybody wọn tí mi ò bá ṣàṣe fún yín ẹ lọ bá wọn ní 1.5 ẹ lọ bá wọn ní 1.2 tó bá ṣàgbowó wọn á mọ̀ pé àwọn ń gbowó wàhálà lọ́wọ́ yín mi ì ṣàgbowó lọ́wọ́ anybody wọn. tó ó ní agbára torí pé nǹkan báyìí ó máa ń dùnyàn bẹ́ẹ̀ ni torí pé tíyàn bá ń ṣiṣẹ́ kí iṣẹ́ tíyàn wá ń ṣe kó má tí ò yọ ó máa ń dùn nígbà tí kíní yìí wá ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo tó ṣe pè yín tó ṣe drag yín tẹ́ ṣe sọ́nà báwo lẹ ṣe wá feel ṣé ẹ ti ẹ̀ rò pé iṣẹ́ tí mo ṣe yìí mi ò ní ṣe mọ́ ṣé kò débẹ̀. no mi rò bóyá kankan lè tún ṣẹlẹ̀ ń sì ti máa fi ronú pé iṣẹ́ mi ì ṣe mọ́ kò possible torí tó bá jẹ́ kí n ti stop máa ti stop tipẹ́tipẹ́ tí mi ò gba salary tí mi ò gba nǹkan ṣùkí mi ò lè stop. ẹ jọ ṣé ẹ má bínú ọ̀gá wa lẹ̀ abáyín lẹ́nu ẹ̀ ni ǹjẹ́ ṣé ó ní àwọn kan bóyá organisation kan ó wà bí àwọn kan wà tẹ́kọ̀ máa ní boss lady o nítorí iṣẹ́ tó ń ṣe yìí gbà 1 million rí lóyún èní next month 2 million bí àyèmí náà tí bá tiẹ̀ mọ ọ̀nà yẹn náà bí àkèmí náà kí n lè gbà náà ni. nǹkan tó wà ń bẹ̀ ń pé tẹ́ bá fẹ́ máa gbarú owó yẹn ẹ máa ní ìdá tí kọ́kọ́ máa kó àwọn wèrè ń títì ẹ máa bẹ̀rẹ̀ láti ibì kan ni ẹ kò lè dédé jump ẹ lè dọ̀gá láì dọmọṣẹ́ ẹ gbọ́dọ̀ sì yàn kọ́ tó sì yín. ọ̀nìkẹ́mi náà jọ yín. nípa ọ̀rọ̀ owó tẹ̀dẹ̀ sọ yẹ ẹ calm down owó wà ń bẹ̀. kọ́lọ̀ ṣàánú wọn kò tí kò wá ní. ọ máa kó ẹ má fọ ọ máa kó wa náà torí pé ẹ mọ̀ pé iṣẹ́ yìí àwa náà ń gbìyànjú díẹ̀díẹ̀ àtẹ̀máa ń ṣe ìgbà kan tí bá ń ṣe ní Nàìjíríà mi máa ń fídíò ẹ̀ tó máa wò bọ́n ọ̀kan wá ní normally content creator nìyẹn iṣẹ́ tó ń ṣe ó dáa kó máa ṣe kíni kó máa yá kó lè máa post ẹ̀ sọ ọ̀hún mi lọ́ọ́ ìkọ́ ẹ̀kọ́ lè jẹ́ pé bí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ni wọ́n fẹ́ ṣe nǹkan lè sọ pé àìjọ bá wa ṣe nǹkan báyìí fún èèyàn bá wa ṣe nǹkan báyìí pọ̀ mú pé ó káyọ̀ máa yọ ọ́ máa ní pé tí nǹkan bá fẹ́ láì kan fọwọ́ sí má yẹ kọ́ wọ́ọ̀tù mọ́ láti ṣe nǹkan tó wá ní kíkọ́ kò ṣe bí content creator ọ̀gbẹ́ni má gbé. ó dáa boss lady ní inú ìlú yìí bẹ́ẹ̀ ṣe tó báyìí nínú ìlú yìí mi tó kankan o pẹ̀lú gbogbo orúkọ pẹ̀lú gbogbo platform yín báyìí káwọn fans yín wá dáwọ́ jọ wípé okay boss lady a fẹ́ kẹ́ padà sí Nàìjíríà a fẹ́ fún yín ní 10 million naira kẹ́ máa lọ ilé kẹ́ máa lọ ṣé máa lọ 10 million cash ni o 10 million ti pọ̀ jù 10 million cash tó ń gbóná ó ti pọ̀ jù sẹ́ ó ti pọ̀ jù. owó mọ́tò tí màá fi dé kóòdù gangan ló ṣẹ́kù báyìí. 10 million ti pọ̀ jù. ẹ̀yin fáǹsì ẹ̀ ló tó ẹ̀tù ẹ̀ ti rí. nǹkan tó kọ̀ wá ń bẹ̀ ni pé ṣẹ́rí 10 million yẹn kọ́ send ẹ̀ sákàǹtì kọ́ má jẹ́ kí n mọ̀. kọ́ send ẹ̀ sákàǹtì yín. kọ́ má jẹ́ kí n mọ̀. bára afẹ́ kẹ́ máa lọlé kásẹ̀ ń tẹ̀bẹ̀ ní kẹ́ máa yẹ kẹ́ báwo lẹ ṣe máa lọlé. kò sí bí yóò ṣe lè send owó kò sí help get ẹ̀ ń wò yìí. Okay. kò sí. Please the woman talk help the woman. ṣé 10 million yẹn ti wà ń bíbá. à ń sọ ni. ẹ má máa sọ̀rọ̀ àwọn nǹkan báyìí. ó dà now èmi àti yín sìn ìgbà mò ń sọ ẹ máa bá mi jà
à ń lọ títì àwa rí 5 million naira. báwo lẹ́yìn ṣe fẹ́ ná 800k. ẹ ní sùúrù fún 500,000 ní títí yín náà báwo lẹ ṣe máa ṣe 500,000 yín. tọ̀dọ̀ ti yín àbí. no títí yín lèmi no arówó àsìn àjọ rówó ni bọ̀ 500,000 tí mi fẹ́ fún yín báwo lẹ ṣe fẹ́ ṣe báwo lẹ ṣe máa manage. 500k ṣẹ́yìn lẹ́nu owó yẹ. ó a rí náà ni. tówó wa. owó wa náà owó tá a rí ni ẹ̀yàn kan ló ní. àwa méjèèjì la rí àbí. ó da àwa méjì la rí bọ̀ ìbára ṣe máa ná 500,000. bọ̀ ṣe mọ̀ pé ẹni bọ́dì tó mi tó bá jẹ́ bọ́dì la fẹ́ fi pín kọ́. a lè fi bọ́dì pín kò possible a lè fi bọ́dì pín. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi followers pín. tó the man no talk anything. a lè fún yín lówó ta ìdí ní owó yẹn ká má wùwé yan bú. the man no talk mọ́ bọ́sì lè fẹ́ pa mí ní jàre ẹ má dà wọ́n lò. bọ́lá tẹ́ jẹ́ ká sọ báwo lẹ fẹ́ ná 50,000 yín tí bá fún yín normal. irọ́ máa fi ṣe give away fún àwọn fans yín náà máa fi ṣe. tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ ń ṣe owó yẹn lọ fà o. ó pọ̀ 50,000 ṣe mọ etí tí máa kọ́ ra káàdì 45,000 máa kọ́ ṣe kí ni máa fún àwọn fans yín ṣáà 5,000 tó kù yẹn a lọ fún girlfriend mi. ó tán wow. ṣe pé èèyàn dáadáa ni mí. ẹ gbìyànjú mo gbìyànjú. tó ẹ bá mi kàn tẹ ọ try. ó bẹ lólùfẹ́ tẹ̀ ń wò wá nílé lóko mo kí I really appreciate yín bẹ́ẹ̀ ṣé ń wò wá bẹ́ẹ̀ ṣe kí ni bẹ́ẹ̀ ṣe bá wa comment ṣe bá wa like ojú tẹ̀ fi ń wò wò òkú ní fọ́ etí yín náà ò ní dín lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ẹ máa rí ṣe dáadáa àti ẹ̀yin lólùfẹ́ boss lady tẹ́ ẹ tẹ̀lé wọn wá sí orí ètò bá àti ẹ̀rí yín Ọlọ́run bá ń rí yín àbùsí ń tolóko àbùsí ń tọlọ́sà lágbára Ọlọ́run ẹ máa ga sí ni o ẹ ní wálẹ̀ boss lady. Baba. Now mo sáré ní ìbéèrè ọmọ Yorùbá ní dáadáa tẹ́ ìjọ́ ọmọ Yorùbá mo ní ìbéèrè Yorùbá 5 òwe 5 kan fún yín tẹ́ bá ti gba 5 mo ṣe mú segment yẹn wọnú kinní ni o tẹ́ bá gba 5 ó kéré náà á fún yín 10,000 níbí bọ́tẹ́ bá ti wá gba 5 ẹ máa fún 10,000 ṣó ti yá ṣe ká gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń wò wá. ẹ má dáyà já mi ṣe ń gbọ́ o irọ́ a ní òwe 5. ṣé ẹ máa parí òwe ni àbí mi máa sọ tèmi. ẹ máa parí ẹ̀ ní mo fẹ́ fún yín lówe 5 mo ti sọ fún yín a ní òwe 5 tá a máa fún yín tẹ́ bá ti wá gba 5 á fún yín 10,000 naira. No problem. ẹ fi ṣe owó epo tàbí owó ìṣinu àmọ́ tẹ́ ẹ bá ti wá gbà ẹ fún 10,000 naira tí a fún nínú àwọn followers wa àwọn followers yín náà níbí lórí ìjókòó yìí náà ni. ó yá ṣé ká bẹ̀rẹ̀. ó yá. kí ló ṣẹlẹ̀ boss lady ẹ má fọ́ mo trust yín Ọlọ́run mo trust yín ó yá ẹ̀ka kí n bẹ̀rẹ̀ láti ibi pínísín bọ́mọdé bá ṣubú àwòwájú. bàgbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò. àwọ̀ ẹ̀yìn wò. àwọ̀ ẹ̀yìn wò. ẹ bá wa fún wọn látẹ̀wọ́ wọ́n gbà lákọ̀ọ́kọ́. the woman get the òwe alákọ̀ọ́kọ́ nù. ọ̀dà ní ọ̀rọ̀ yẹn òwe tá a sọ ń sìn yẹn kí ni ìtumọ̀ ẹ̀ létí yín kí ni nǹkan tó túmọ̀ sí kí ni létí kí ló túmọ̀ sí kí ni nǹkan tó ń lò fún. nǹkan tó lè máa lò fún pọ̀ for me tó bá ní kí n sọ bóyá àgbàlagbà náà dọ̀jọ́ wọn kékeré lọ àbí kó jẹ́ pé tí nǹkan bá ṣe ọmọ kékeré ó yìí máa bá àwọn èèyàn wájú tó lè explain fún tí nǹkan bá ṣáàbẹ̀ ó lè lọ bá wọn tó jù lọ tó explain fún. normally explanation yẹn kò ní ẹ̀bọ̀kọ̀ ń béèrè ni òwe gangan ni tọmọdé bá ṣubú àwòwájú tàbí tó ṣe ẹ̀mọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí àwa ọmọ kéékèèké ń sìn instead kan ká fi wò pé ká ronú jinlẹ̀ ní ronú yẹn jinlẹ̀
a kàn máa ó nọ́mà jàre ó nọ́mà kò ní mínì bọ̀ tọ́jú ara bá ṣubú ó máa wẹ̀ ẹ̀yìn àwẹ̀ kí ló fà á tí mo fi ṣubú ṣó ti ẹ̀ wẹ̀ kí ló fà á mi ìbá ní kẹ́ yọ 1,000 owó yẹn ti ní budget. ṣé tí wàá gbà tán náà ni wá. ó dà ìkejì ẹ ká bọ́ sórí ìkejì báyìí. ọmọ ní kí ló yọ mi ò gbé owó tí mo wá owó àsìnà owó yẹn wá ó light mo mọ̀ mú light òwe ni torí pé ẹni àkọ́kọ́ ti máa kọ́kọ́ ṣe kí ni ti máa kọ́kọ́ introduce òwe sí náà à ń ṣe òwe lótọ́ lórí program máa ń ṣe but pé máa kọ́kọ́ lórí platform ẹ̀yin alákọ̀ọ́kọ́ so mo gbọ́dọ̀ mú òwe tó yẹ pé tó máa rọ̀ yín lọ́rùn tó yẹ pé ẹ máa lọ sí pé àìtì wàá bá mi ń bẹ̀ ojú. ó dà wá ní tó bá ní igi kan ò máa ń ṣe kí ni. igi kan ò lè dánú ló ṣe. igi kan kò lè dánú ló ṣe. ẹ sọ bó ṣe máa ń sọ dáadáa. igi kan ò lè dánú ló gbé igi kan ò ṣá lè dá kankan ṣe ṣá igi kan ò lè dá ló ṣe. ẹ máa jẹ fáìní o ẹ jẹ́ kẹ́ ẹ fún wọn lè kọ́ ra sọ̀rọ̀ igi yìí náà la yìí ń sọ̀rọ̀ ń pa ẹ̀. igi yìí náà ṣáà ni. ẹ ń pé kò lè dánú ló ṣe sẹ́ẹ̀. irú igi wo wá ni. ẹni igi ni igi ni igi jẹ. ṣé ti ọmọ orogun àbí ti bá kú. igi na igi. ó dà kílẹ̀ rò tí ó lè fi rí òwe yẹn ṣe. èèyàn kan ò lè dáyé ṣe. kò sí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé kò sí tẹ́ ṣe máa wà láyé ẹ máa ní ìdí ìrànlọ́wọ́ àwọn kan bó ti lè hùn kó mọ tó ẹ ṣe kí ni ẹ ṣe máa ní ìdí ìrànlọ́wọ́ wọn ẹ bá pàtẹ́wọ́ fún boss lady ọgbà àtẹlẹ́ kejì bóyá pọ́tì ẹ̀ sọ fún wọn lẹ́yìn kámẹ́rà náà ni ọ sọ fún wọn nítorí wọn pé dáadáa. 4-5. kí ni 4-5. ní kí ni kí ló di fún méjì 4-5 ìgbà tó a di méjì. wọ́n calculate ó yẹ ní budget. ó yá ẹlẹ́ẹ̀kẹta. ẹ má jẹ́ kó rí fọ́ mi stop ẹ mọ̀ pé mi máa ń dùn yàn. àìkú ń pariwo. kí ló ṣe. àìkú ó ń pariwo. kí ló ṣe tó fi ń àìkú ń pariwo. kí ló ṣe tó fi ń pariwo. ẹ ṣòwe náà ni. òwe ni àìkú ń pariwo. ọmọ kí ló ṣàyùkú á ní kankan tó ṣe tó fi ń pariwo náà ṣáìdìkú dédé máa pariwo ni. àìsàn gan kọ́. ẹ dáhùn ẹ pé ẹ ń sọ ẹ ká sọ ẹ múlẹ̀ mi ò bá yín fa kankan o. àìkú ń pariwo. ẹ ti gba méjì ló tẹ ti jẹ̀bá méjì báyìí o. ó yá. ẹni sùúrù ẹni sùúrù kí ló ṣe ó máa ní èèyàn lè dédé máa pariwo náà ṣọ́ọ̀jì gbé ni. àìkú ni kò kú ó wá ń pariwo. ó fẹ́ kú nìyẹn. ó yá ẹ parí ẹ̀ fún mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kò sí time kò sásìkò. obìnrin lẹ ń bá sọ̀rọ̀ yẹ kàn ń ṣe bí pé ṣé ẹ mọ̀ yín pé ẹ ti fẹ́ máa rẹ́ mi jẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn ṣé ẹ pọ́ tí ń fẹ́ máa rẹ́ mi jẹ báyẹn ṣé ẹ ti mọ̀. alákọ̀ọ́kọ́ wọn gbà ẹlẹ́ẹ̀kejì wọn gbà mi ò pariwo èmi náà mi ò pariwo ó yá. kò rí nǹkan tó máa pa á láriwo ni kò yé mi. ẹni sùn kí ló ń já ikùn ọjọ́ Monday àbí ẹjọ́ ṣọ́jọ́ ni ẹ sọ̀rọ̀ náà kò ń ṣọjọ́ ó kàn dédé ń pa ìwé yan ni àbí. ibi tẹ́ bá ti wò sí náà ẹ ṣáà dáhùn ẹ parí òwe yẹn. bóyá gbé wá sí Libya. ok ló wá jẹ́ bóyá kó máa pariwo àmì. kò sẹ́yìn bọ̀ tó bá délé Libya kó máa ṣe. ẹ̀hún náà bóyá tó yẹ lè ókè kó pariwo. àìkú ń pariwo. ó ń pariwo gangan láòdì yìí bóyá bandit jí gbé. ok nǹkan méjì tó lè ṣe. ṣé ẹ ti gbọ́ ẹgbẹ́ olùfẹ́ ẹ ti gbọ́ ìtẹ́ ẹ ti gbọ́ parí ẹ̀. ó dà nǹkan tó sọ fún wa ni pé àìkú ń pariwo ikú ń pani. àìkú ń pariwo ikú ń kò ṣe kí ni ikú ń pani. ẹ tún bẹ̀rẹ̀. no ok ìyẹn ti lọ. ìyẹn ni wípé tẹ́ ẹ̀ báyìí tí kú ó sì ṣe kí ni ó sì sàn ju pé tí ọba ti kú kò sí nǹkan kan mọ́ ṣó ti yé yí bẹ́ẹ̀ yẹn tí ọba ti kú ti tán náà nìyẹn bọ̀ tó ò tí kú
ó sì lè máa pariwo ó sì lè máa ṣe Níbo bó lẹ ṣe ti wù rí ẹ́ náà? ṣe ó lè ẹ lè jẹ̀bà ẹ lè lọ kẹ́ lọ yẹn àti ọkọ yín ọ̀run kẹjọ ṣe wedding tẹ́fẹ́ ṣe ní Ọkọ yìí náà ni. Ẹ filẹ̀. ìbọn tí kò bá ti pa ní ó ti tán nìyẹn is gone is gone. Ó dáa ẹ lulẹ̀ 75. ẹlẹ́ẹ̀kẹta ẹ lulẹ̀. Ọmọ. Ó dáa ẹ jẹ́ ká wo ti. Mo dẹ̀ máa. Oh God. Ok sorry tẹ́lẹ̀ kẹrin ó dà pé ẹ ti gba méjì àbí Ẹ̀yin fans ẹ má bínú sí mi. ẹ gba méjì àbí ẹ ṣí ẹyọ kan ó dà ó yà gba tẹ́lẹ̀ kẹrin yìí ó yà wò. Ẹ̀yin gan ọ̀yàn lọ́wọ́ báwo lè yàn ṣe ní. báwo irọ́ òun torí láìtì wọn ni mo fún yín tí wọ́n wá fún yín lọ́wọ́ òwe tí máa ń gbé lọ sí orí prógámù. Ní ikú báwo lè yàn ṣe fẹ́ ronú ikú láì ṣe kó lù ẹ́ sí kí. ṣe bówe ni. Irú àwọn òwe wo nìyẹn. Ó dà yẹn lólùfẹ́ wa ẹ má bínú ibi láti máa ń mọ ọmọ Yorùbá àtàtà dáadáa nítorí ṣe afẹ́ máa tì í bọ̀ ní orí tààràtàrà báyẹn tó bá sọ sórí pílátífọ̀mù yìí lórí ìkànnì kó máa gbáradì pé òwe á dáhùn òwe á sì jẹ̀bù bẹ́ẹ̀ ni. Ó yá ìbéèrè lẹ́ẹ̀kẹrin eléyìí òwe lẹ́ẹ̀kẹrin ohun tá a bá wá fún ọmọ ní kékeré kí ni ìparí ẹ̀ mà ohun tá a bá kọ́ ọmọ ní kékeré tàbí tá a bá fún ọmọ ní kékeré. Òun ló máa bá dàgbà. Ló máa bá dàgbà. Ó yẹ ní nǹkan tí èèyàn bá kọ́ ọmọ kékeré. Òun náà ni ohun tá a bá kọ́ ọmọ ní kékeré tàbí ohun tá a bá fún ọmọ ní kékeré ohun tá a bá fún ọmọ ní kékeré. Nǹkan tá a bá fún ọmọ ní kékeré ló máa sorry nǹkan tí kò lè bá dàgbà. Nǹkan tá a bá kọ́ ọmọ ní kékeré ló máa bá dàgbà. Kò ṣe tán ṣe ń parí ẹ̀ nìyẹn ẹ ti fẹ́ẹ̀ súnmọ́ bẹ̀ bọ̀ ẹ kò ń ṣe bọ́ ṣe ń parí ẹ̀ nìyẹn ohun tá a bá fún ọmọ ní kékeré. Ohun tí a bá fún ọmọ ní kékeré òun náà ló máa mú dàgbà ọmọ òun ló máa bá dàgbà. Ẹ̀yin náà ẹ̀pù. Kò sí ẹ̀pù ní eléyìí o. Ṣé a lè béèrè lọ́wọ́ àwọn tó wà nílé? Ṣé àwọn tó wà ní bára rẹ̀ rí ètò? Ó yá iye down time ti ń lọ. Ohun tí a bá. Ohun tá a bá fún ọmọ ní kékeré. Ohun tí a bá fi tọ́ ọmọ ní kékeré. Tá a bá fi tọ́ ọmọ tá a bá fún ọmọ ní kékeré. Ohun tá a bá fún ọmọ ní kékeré for me tọ́mọ yẹn bá mọ̀ ń lò ó máa bá dàgbà. Ó dà ó yá kí n fún yín torí pé ó súnmọ́ ohun tá a bá fún ọmọ ní kékeré yóò gbàgbé nígbà tó bá ṣe kíni tó máa fi dàgbà. Ó ti fẹ́ súnmọ́ náà ni. Oh God by now ó jẹ́ kí n máa gara ẹni nítorí pé mo là á fún yín ni torí ohun tá a bá fún ọmọ ní kékeré òun gangan ni bó tó ń mú pé ohun tá a bá ṣe fọmọ ní kékeré lẹ ṣe sáré rò pé á bá dàgbà ohun tá a bá kọ́ ọmọ ní kékeré á bá dàgbà irọ́ bọ̀ mo kàn fún yín ni mo kàn fún yín. Ó dà òwe ẹlẹ́ẹ̀karùn-ún. Ẹ jọ̀ọ́ ẹ̀yin máa ń dùnyàn ẹ má jẹ́ ṣe mistake eléyìí o. Ó dà òun ni pé ẹ tilẹ̀kùn ẹ jọ̀ọ́ kí bí a kò bá mọ ibi tí a lọ. Àwọn ọmọ ọba yẹn máa padà Nàìjíríà ibi tájà ti ń bọ̀ nìyẹn. Bí a bá mọ ibi tá a lọ a mọ ibi tí a ti ń bọ̀. Ibi tí a ṣe kíni tá a ti ń bọ̀ bẹ́ẹ̀ ni. Kí ló yẹn túmọ̀ sí? Ó túmọ̀ sí pé tí Libya bá ti sú ẹ máa padà sí Nàìjíríà ibi tó ti ń bọ̀ nìyẹn. Ò ṣe gbogbo pọ́ìntì wọn yìí Libya yìí náà ni Libya náà ni ọ̀rọ̀ ti fẹ́ sún mi báyìí. Ó túmọ̀ sí pé téèyàn bá ń ṣe nǹkan tí kò bá rí result tó lè padà sẹ́yìn níbi tó bá ti ń bọ̀. So tó bá ń ṣe nǹkan tí ò rí result dáadáa ó lè step back láti ronú pé kí nìkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. Ó gba ìbéèrè 5 tá a fún wọn nítorí pé akọ̀mọ́mọ́ ṣe pé ó jẹ́ alákọ̀ọ́kọ́ láṣẹ̀ra mú òwe fẹ́rẹ́fẹ́ yẹn wá. Fẹ́rẹ́fẹ́ yẹn wá. Àmọ́ starting from ẹni tó ń bọ̀ ní ó máa gbà fẹ́rẹ́fẹ́ ó máa wọ ìbéèrè tó fẹ́ gbẹ̀mí lẹ́yìn ó máa wọ ọ̀jàkadì ni. Ó dà ẹ jẹ 10,000 naira ní lórí ètò wa Mighty Play TV bó ṣe wọ́n pẹ́ ṣì kan mo kàn mọ̀ fún yín ni o. ẹ ṣe ọkọ no ok 5 ní náà 2,000 8,000 lẹ máa gbà. rárá o stop. 8,000 ni ẹ máa gbà 8,000 naira. ẹ mọ̀ pé the woman no money bọ̀ kò ń ṣe irú àwọn level báyìí owó mi máa pé ọlọ́pàá kẹ́ni. àwa ṣe ẹgbà mi ṣé wàá bá mi jà ní ẹgbà mi o kí ló ṣe tèmi
kí n tèmi pẹ̀lú tí yín tàbí owó fẹ́ mi jà. ó máa pé sẹ́ ó máa pé. Ó dà kò tiẹ̀ wá sówó àkáǹtì ti lock àkáǹtì ti wọ́n bá ti. tó orí ẹ wò gbogbo yín tẹ́ ń wò wá ẹ ṣe àdúpẹ́ o bẹ́ẹ̀ ni boss lady wọ́n ṣe kí ni àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe wá tàti ẹ̀ pè yín ẹ jẹ́ 10,000 naira láti iléeṣẹ́ Mighty Play TV bẹ́ẹ̀ ni. Rárá ẹ ká wá ṣe àwọn nǹkan fẹ́rẹ́fẹ́ ó ní àwọn ìbéèrè kan fẹ́rẹ́fẹ́ tí máa ń béèrè tí mo ṣe kí ni tí mo mú wá fún yín. Fast ni o tí ò ń ṣe kíákíá tó ń ṣe kékeré tẹ́ bá ń gbọ́ quick. ẹ má rush mi jù. owó tàbí ìfẹ́. owó ni o. kí money. ló dé ẹ like owó tó bẹ́ẹ̀ náà ni. ìfẹ́ máa dáa. love is sweet. owó yìí ní sẹ́ ẹ má bá mi tún máa dá mi sẹ́yìn. ìlú tàbí abúlé. ìlú ni èwo lọ́lọ́bùlé kí ló ń ṣe mí. ìlú láyé dábúlé rí. ìlú even kò ń ṣèlú gan ló yẹ kẹ́ pè city. ó yá Instagram tàbí TikTok. TikTok ẹ jẹ́ dodo TikTok ẹ̀ pẹ̀lú àwọn fáǹsì yín. ó dà òwúrọ̀ tàbí alẹ́. àárọ̀ ni o kémi ṣiṣẹ́ kí n lówó ni o alẹ́ kan fi ń sùn ní. alẹ́ mi fi ń sùn. ó yá ọ̀rẹ́ púpọ̀ tàbí kí n má nà ọ̀rẹ́ rárá. kí n má nà ọ̀rẹ́ o ebi ò ń bá anybody ṣe o. ẹ ń báyọ̀ ṣe. TikTok lọ̀rẹ́ mi Facebook social media. ok ṣe ẹ ti ń gẹ̀ẹ́tì nǹkan kan lára boss lady ṣá ṣe ẹ ti ń gẹ̀ẹ́tì nǹkan lára wọn. Wallahi, the woman like money. The woman money gangan. The woman no innocent. The woman like money. Ó yá ìyá mi. Bàbá. Ẹ fún wa ní orúkọ tó jẹ́ ti Yorùbá. Orúkọ tó jẹ́ ti Yorùbá àbímọ́ tí ó wà nílẹ̀ Yorùbá orúkọ 5. Òjó. Ìgè. Táyékẹ́yìn. Àlàbá. Ara ìbejì náà ló ṣe wà. Nǹkan kan náà ni Àjàyí. Kí ló fi sọ́yìn tó kù ni. Ó yá. Àyìnà. Ẹ ti pa Àyìnà tẹ́lẹ̀. Mi ì ti pa Àyìnà tẹ́lẹ̀. Ẹ pe Ìgè. Òjó. Táyékẹ́yìn. Ìbejì. Àjàyí. Àtàyìnà. Àyìnà. Ẹ bá wa ṣá wọn látẹ̀wọ́. Ẹ ṣá wọn látẹ̀wọ́. Ẹ ṣá wọn this woman no book o. This woman no book o. This woman no book o. Ó yá ní ọ̀rọ̀ tá à ń sọ lọ. Awẹ́kẹ́ bá a dá sọ̀rọ̀ kan ní Libya bay. Ní ìhà wo lẹ kọ sí gbígbé ọmọ wọlé. Ìhà wo lẹ kọ sí. Ìhà tí yín ni o. Ìhà wo lẹ kọ sí. Ní apá ọ̀dọ̀ yín yẹn kí ni tó jẹ́ dáadáa bẹ̀ kí ni nǹkan tó jẹ́ burúkú bẹ̀ afẹ́kẹ́ yànnànú ẹ̀ fún wa ní ṣókímà. ìhà tèmi kọ sí kọ́ máa ń gbẹ anybody àti ọmọ o àtàgbàlagbà o àtọkùnrin o àtọ̀gá o kọ́ máa di anybody wọ bí o fẹ́ dọ̀. àwọn tí wọ́n dẹ̀ mọ̀ mí tó súnmọ́ mi dáadáa wọ́n mọ̀ pé wọn ò ní gbọ́rọ̀ yẹn wá síwájú mi torí pé kí ni Libya ti wà ní. Tó bá ń sọ̀rọ̀ nípa level Libya for me o as jẹ̀dídì ń lu yìí o mo ti rí ìrìn sí pé owó oúnjẹ owó ilé ló kù ní Libya báyìí. Ẹ má fi àwọn ọmọ ọlọ́mọ wa jẹ̀yà ẹ fi wọ́n sílẹ̀. And most àwọn ọmọ yẹn kò dàbí so ẹ má wulẹ̀ stress ara yín pẹ̀ ń gbà àwọn ọmọ wọlé. Wàhálà tẹ̀ ń pass through kẹ́ tó rí owó ṣàjọ kẹ́ tó gbà àwọn ọmọ yẹn wọlé. Kó tó dín pọ̀ ọmọ máa sanwó 6 months àbí 3 months fún ẹ̀mí yín gan ti fẹ́ bọ́. Àti pariwo. Bẹ́ẹ̀ ni. Apáti ariwo àwọn ọmọ yóò rẹ́dí àti wá sanwó àwọn ọmọ yóò rẹ́dí àti wá sanwó akọ nira wa lára ni. Ní ìhà àtọ̀dọ̀ mi sìn ẹ̀yin máa rí ìrìn pé ẹ fẹ́ ẹ̀pù wọn ni lẹ ṣe fẹ́ gbé wọn wọlé kò sí ẹ̀pù nínú woman trafficking o ẹ̀pù anybody business ló ń ṣe má wulẹ̀ gbé wálé má wọ kí ló fẹ́ gbé wọlé wá fún. And ìgbà tá a dẹ̀ ń sọ yìí sì tó jẹ́ pé everybody ò tí ì rí as bad thing àwọn ìyá yẹn ni wọ́n ń wọlé. Àwọn bàbá tó fẹ́ sanwó ilé tó fẹ́ rán ọmọ lọ school àwọn ìyá tó fẹ́ ṣe bísínẹ́sì wọ́n jẹ́wọ́ lápò wọ́n jẹ́wọ́ gúrúmì wọ́n fẹ́ jẹ́ káwọn ọmọ wọn tó etí wọ́n fẹ́ jẹ́ káwọn ọmọ wọn tẹ́gbẹ́ àwọn ló ń wọlé ńgbà yẹn
nísìn àwọn òbí yẹn gangan ló ń ti àwọn ọmọ wọn wá. nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn. nǹkan tó yẹ dàbí pé a máa rọ́mọ 12 years a máa rọ́mọ 13 years ọmọ 15 years kí ló wá ń ṣe kí ni bùkátà tí wọ́n ní tó fi wọ Libya. kí ni bùkátà àwọn ọmọ tó yẹ kó wà ní school. bọ́ ọlọ́run pé tó bá ti fún òbí kan ní 50,000 owó agent báyìí ó ti tán. mo máa ń sọ fáwọn òbí pé bẹ́ẹ̀ bá yẹ ṣe àwọn ọmọ yín láwọn tó wà bí ìṣe máa ṣe wọ́n. tó bá mójútó ọmọ òní bọ́ sọ́nà Libya. and most àwọn ọmọ tẹ́ẹ̀rí tí wọ́n ń kó wọlé sí àwọn ọmọ tó sáńlé àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ń bọ́ òbí torí ẹ̀ lè rí ọmọ tóbi ń bọ́ kó bọ́ sọ́nà Libya kó jọ ọmọ kékeré kò possible ṣóbi tó ti ṣe wàhálà lọ tó ti ń wá owó school ẹ̀ lọ fẹ́ sọ fún pé àwọn fẹ́ ràn ẹ́ lọ́wọ́ àwọn fẹ́ bẹ́ẹ̀ ràn wọn mọ́ lọ sí school. most àwọn tí wọ́n dẹ̀ ń ṣe fún òun ni bóyá àwọn single mother single father tó yẹ pé wọ́n ń sílé wọ́n ti lọ bí iṣan ti bá káràkátà lọ kọ́ tó dé olórí burúkú kan á ti kúrò Libya á ti initiate àwọn ọmọ á ti bá wọn sọ̀rọ̀ torí agent 30,000 torí agent 50,000 nǹkan tí yẹn máa ń sọ fáwọn òbí nìyẹn pé bá ṣe ń blame àwọn bọ́gà bí ni ká máa blame àwọn òbí tó wà Nàìjíríà a kò lè máa blame bọ́gà mi lè máa ṣépè fún bọ́gà gbogbo ìgbà kí n má ṣépè fáwọn tó wà nílé òbí mi ló máa mọ́mọ́ ẹ̀ lọ́wọ́ mọ́tò tó ń bọ̀ ní Libya. àwọn ń bọ̀ lóyìnbó. so mo expect pé bí tójú ti làdé yìí sìn o ò lè dédé wá sọ fún mi sí pé ọmọ ọmọ ẹ kúrò lábínú ẹ kí ló ń ṣe bó ló wà. ẹ mọ̀ pé nítorí àwọn kan máa wà tó bá sọ pé a fẹ́ wá sí kinní kan tó bá sọ fún wọn pé ẹ má ṣe kàn máa yẹn kan wá o ọ̀rọ̀ ẹ má wà ọ máa níyà ṣe bẹ́ẹ̀ ni wọ́n náà ṣàwà yẹn wáyé tí wò fi kúrò kinní kan ìgbà kan tó o máa ń wò wọn. mo understand nǹkan yàtọ̀ sí Libya gan sẹ̀. kò sí ìlú kan tí ò sí tí difficulties ò ní máa ń sí ọ máa sọ pé àwọn yẹn máa sọ pé àti máa ń wo máa kọ̀ wá lọ́nà yẹn pé má yẹ kíkiní kan wá o báyìí làwọn fèsì rẹ máa wọ kọ́ńdà kọ́mẹ́sì yẹn báyìí olórí burúkú yín sà ṣé kò ṣe bẹ̀rẹ̀ wà látijọ́ ẹ̀ ẹ̀yin ò ṣe wálé ẹ mọ̀ kíní yẹn ó máa ń fà. bóyá jẹ́ kó rí nìyẹn èmi máa ń sọ fún àwọn èèyàn pé ṣẹ́rí ìlú tí ẹ̀ bá ti dé ẹ má condemn ẹ̀ bí ṣe wà yín sí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ìlú mi tó kú mi kì í fẹnu sí torí pé mi ò débẹ̀ determination líkàlùkù wa dẹ̀ yàtọ̀ bá ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ nǹkan ta ní plan ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa ráwọn ẹlòmíì Nàìjíríà wọ́n sì yàn wá sínú ìlú yìí ni ọ̀rẹ́ mi ń lọ jẹ́ kémi náà tẹ̀lé ni most ẹlòmíì bá dé nínú ìlú yìí àwọn míì wíwá wọn sínú ìlú yìí wọ́n mọ̀ pé àwọn èèyàn ń travel jẹ́ kémi náà tiẹ̀ lọ bí tó bá ṣàrùn ríwọ̀ òun lẹlòmíì bá wá bí ẹlòmíì dẹ̀ ní plan pé mo fẹ́ lọ ìlú yẹn mo fẹ́ lọ make ẹ̀. ó ti dáràn ọ̀gbọ̀n orí tó fẹ́ gbà. so oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ bá a ṣe ń complain pé bóyá ìlú kan da ìlú kan ò da Nàìjíríà náà àwọn tó ń complain nù Nàìjíríà náà ń complain gbogbo wa máa wo wa wájú ni a lè bára wa so bí ọ̀rọ̀ Libya stuff ṣe rí lẹ̀ bọ́ fọ mí èmi ò fọwọ́ sí kọ́ máa gbẹ́ni bọ̀dì wọlé kó ní kálukú sẹ́ńdì owó ẹ̀ sílé ẹ fowó yín ṣe business ẹ fi jẹun kò sẹ́ni tó máa mú yín sí. tí wọ́n bá wá pè yín pé kò ṣe pọ̀ tó wà níbí o kọ́kọ́ pè láti nìkan boss lady ẹ̀yin jọ nítorí Ọlọ́run mo máa fẹ́ wá sí Libya níjọ ẹ ṣàánú mi ìyá báyìí ń jẹ mí kíní kan ṣe mí. ṣé ẹ wàá mọ̀ wọ́n máa ń wọnú DM ṣé mo yé èèyàn tí mo ní ni wọ́n máa wọnú DM mi steady ọkùnrin wọnú DM obìnrin wọnú DM mi bọ́ nípa ẹyọkan lèmi máa ń ṣe fún wọn pé before kó tó di pé èmi announce lórí platform mi pé kẹ́nìbọ̀dì máa ń gbé ọmọ wọlé tó bá wọnú DM mi báyìí má kàn sọ fún wọn pé energy tó fi wọnú DM mi tí mo fi dẹ́ ẹ lóhùn lọ fi energy yẹn ṣiṣẹ́. bọ̀ nísìnyí ìgbà tó jẹ́ pé mo ti wá announce ẹ̀ lórí page mi tó bá ti wọ human trafficking mo ní every number wọn èmi máa ń tàgì wọn mọ́ ẹni èmi máa ń tàgì wọn ní èmi ò ráyè tó bá ti wọnú DM mi pé òun bọ̀ ì máa tàgì ẹ mọ́ àwọn tó máa announce fáwọn mọ̀lẹ́bí ẹ̀ tó o ti fẹ́ wá ìké tó bá wá bí kò sẹ́nibọ̀dì tó máa dìde fún ẹ. ọ̀dà ẹ ṣe gan-an ìyá wa tẹ́ ṣe bá wa ṣàlàyé yẹn so àwọn tó tún wò wá ń lé tàbí ní kí wọ́n á tún rí nǹkan kan kọ́ wọ́n á lè mọ̀ pé kò ń ṣe pé wíwá tán ní ẹ má wà ó ọ̀kìnní kan kò yí wọ́n fi bínú ẹnìkan ọ̀kìnní kò ṣe ìbínú níbẹ̀. tèmi bá rí ọmọ ṣiṣẹ́ tó bá ní òun fẹ́ wá sí Libya mọ àwọn tèmi láìkì kọ́ máa DM mi pa àwọn fẹ́ wá sí Libya àwọn tí mo ti rí gbìyànjú wọn Nàìjíríà ní pé wọ́n ń kò jọra wọn ẹ mọ̀ pé yàtọ̀ wà nínú pé ó sùn ò ṣiṣẹ́ ìyàtọ̀ dẹ̀ wà nínú pé ó fẹ́ ṣiṣẹ́ ò rí iṣẹ́ yẹn àwọn kan wà tó jẹ́ pé bùkátà tó wà Nàìjíríà ni kò jẹ́ kọ́ lákòjọ irú àwọn yẹn tẹ́ bá rí wọn tó bá náà fẹ́ wá sí Libya tẹ́ bá mọ bẹ́ẹ̀ lè bá wọn sọ pé lọ wá iye báyìí tó bá ti dé bí owó 3 months ló máa san owó 2 months ló máa san àwọn òye yìí ṣe ń gbọ́ tẹ́lẹ̀ wò tẹ́ rí pé bùkátà lóòótọ́ wà ńlẹ̀ fẹ́ ni
àwọn ẹbí ẹ̀ mọ̀ pé lóòótọ́ àwọn ẹbí ẹ̀ ló kówó fún kó fi wá ìyàtọ̀ wà ń bẹ̀ bọ̀ bí pé kẹ wá dédé mú ọmọ kẹ fi ṣáàbàgì kẹ jù sínú ilé ọ̀sìn kẹ máa rú bọ̀ ń bí nọ́ọ̀mà nǹkan tí wọ́n ṣe rí tó ṣe máa ń rí wà ń rí àwọn tí ò jẹ́ nǹkan kan nìyẹn tó bá jẹ́ pé everybody ń gba plane wọ́n ń gba flight wọ́n ń gba ticket wọ́n ń gba pass ṣé everybody lè bọ́ sí wọn ò lè wá sí Libya náà. bẹ́ẹ̀ni 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 bẹ́ẹ̀ni. ọlọ́run pé àní processing kankan tá à ń pass through Nàìjíríà kakọ̀ wọnú mọ́tò Kánò ya kìíní kan ya àti débí. gbogbo ẹ̀yin olùfẹ́ tẹ̀ ń wò wá. àwọn ìlú tí wọ́n tọ̀ da tó Libya gan ẹ mọye wàhálà tó máa ṣe bí fọ́ọ̀kọ́ tó stamp wọn pé kọ́ wà ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò kú ṣe ẹjọ́ tàwa náà bọ̀ a sì máa dúpẹ́ náà ni pé Libya ta tẹ̀ ṣì wáyé torí pé mọ̀ pé àwọn míì tó fi wá sílùú yìí wọn ní Uber ẹlòmíì dẹ̀ ti ní tó yẹ pé nípa ìpọ́kọ̀ tó bá dé ok irú 1k tó sọ láyé kí n nìkan sọ pé òkè tó bá ti dé bí 1 million ni wọ́n máa gbà lóṣooṣù. normal ṣẹ́ríhun 1k ẹ̀mí nǹkan fẹ́ sọ fún yín ni bandit ni 1k èèyàn tó wà òkè gan gbọ́dọ̀ sọ fún pé ó máa gba 1 million kó máa dùbọ̀ ó dẹ̀ wọ plane iṣẹ́ kí ló fẹ́ wá ṣe ó fẹ́ wá máa bá wọn gbẹ́kù ni. no ó normal ó lè ṣe. ẹ bá mi jíṣẹ́ eléyìí fún. ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ wà ní ẹ táàgì 1k kẹgbẹ́ kan tí ẹ bá táàgì ọkọ̀ ọ̀run boss lady ẹjọ bí wọ́n sọ fẹ́yàn pé ibi tó ń lọ yóò fẹ́ lọ máa rí 500k gan kó má rò pé méjì ká má ṣàrà ní 1 million. ó dáa bá a ṣe mọ̀ yípa wà ní àsìkò àwẹ̀ báyìí tí ó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn wọ́n máa pè ṣàgálà àwọn nídìí ṣàgálà tó jẹ́ àwọn àràbò ìmọ̀ràn olè ní fún àwọn ṣàgálà báyìí tó alákọ̀ọ́kọ́ owó wọn ẹlẹ́ẹ̀kejì oúnjẹ wọn o a dẹ̀ ń ṣiṣẹ́ 900 1000 ìmọ̀ràn olè ní fún wọn báyìí lórí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe tẹ́tí àwọn ṣàgálà ń ṣe. advice mi fẹ́ ẹ̀yin ṣàgálà for now tí ẹ bá fídíò yìí pàdé àkọ́kọ́ ẹ kọ́kọ́ bá mi like ẹ mọ̀ pé mi máa sòótọ́ fún mi ní parọ́ fún yín ẹ mọ̀ mi advice mi fún yín ṣẹ́rí bówó ṣe wọ̀n ẹ má níra yín lára o èèyàn kọ́kọ́ ló rán yín iṣẹ́ Kánò débi tẹ́ fẹ́ ránṣẹ́ àlùbọ́sà sí o ẹ fi owó yín lọ jẹun ẹ ro oúnjẹ sílé ẹ ra oògùn ẹ mọ̀ pé mi ò ní parọ́ fún yín nǹkan tẹ́ need for now nìyẹn bẹ́ẹ̀ bá ní kẹ́ send owó yẹn kò ká kankan àwọn tẹ́ dẹ̀ fẹ́ send ẹ̀ fún náà máa ná ni. best thing fún yín ẹ̀yin fún ara yín ẹ mójútó ara yín ẹ tọ́jú ara yín ẹ ro oògùn kẹ́ lò bójá aṣọ lọ̀rọ̀ ayé ẹ̀ kàn rà á kó wọ̀ tó bá jó oúnjẹ ní rà á tó bá jó oògùn ní sórí tó bá ṣiṣẹ́ ń sìn yín tí o ò bá lóògùn tó o bá tọ́jú ara ẹ tó bá yá irú ẹ̀ ló máa ń dín pé apàdà ń rí títí à ń post ẹ̀ o ọ̀rọ̀ tí wò dẹ̀ ní rí bẹ́ẹ̀ lágbọ̀rọ̀ lọ́hùn ṣọ́ra àsìkò tó bá mọ̀ pé o nídìí eyín pé kó lóògùn bó o bá sẹ́ndì owó oṣù yìí o ò lè kú tí o bá sẹ́ndì owó oṣù yìí lọ sí Nàìjíríà o ò lè kú o lóògùn tó bá mọ̀ pé o nídìí oògùn jẹun tó bá mọ̀ pé o nídìí oúnjẹ sórí àwọn bùkátà tó ní o fẹ́ gbọ́ Nàìjíríà yẹ kò kí ń tán. àná àwọn míì gan wọ́n á tiẹ̀ máa ṣe kí ni wọ́n máa ń gbé mi sọ kọ́ máa ṣe kọ́ máa gbọ́ bùkátà náà wọ́n máa ń gbé bùkátà ilé síra wọn lọ́wọ́ wọ́n máa ń gbé wọ́n ti máa ń kó sáyà jù débi pé nígbà kọ́kọ́ tiẹ̀ jẹun gan kò ní í yọ lára torí pé kíní yẹn ti wà ní orí wọn. kò lè yọ lára wọn mo like question ti ọ̀rọ̀ tẹ̀sán sí mo like inú mi máa ń dùn tí bá rí àwọn èèyàn tí wọ́n bá wà nínú ìlú Libya yìí tí wọ́n ronú bí àwọn tó wà nínú Libya yìí ẹ mọ̀ pé most wa ìrònú wa máa ń ronú bí pé ibi báyìí la pín sí kò dẹ̀ jẹ́ ká máa ronú bẹ́ẹ̀ ìrònú tí mo rí pé àwọn ọmọ Ṣàgálà ẹ jẹ́ ká yọ ti Ṣàgálà kúrò àtàwọn ọmọ tó ń ṣiṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọkùnrin gbogbo wa pátápátá ìrònú ibi báyìí ni wọ́n máa ń rò ó dẹ̀ jẹ́ kí a máa ronú Nàìjíríà ni kò jẹ́ ká ronú ibi báyìí bàbá ń ro ti bí tí ìrònú bíbá bá jẹ́ 40% ó jẹ́ kí Nàìjíríà tá máa dé lọ bá kó jẹ́ bí 60%. even kó jẹ́ 70%. bẹ́ẹ̀ni and mo believe lórí pé tí a bá wà nínú ìlú yìí ká má jẹ́ kí bùkátà Nàìjíríà kó ba ayé àwa tá wà nínú ìlú yìí jẹ́ bùkátà yẹn gangan ló ń affect most àwọn ẹlòmíì and àwọn míì náà dẹ̀ wà tó jẹ́ pé nǹkan tí wọ́n ti tó lọ́nà àwọn ti tó nítorí ẹ̀ ní bùkátà wọn ṣe tó yẹ pọ̀ ẹlòmíì wà ń bíbá yín sí nǹkan tí kò kàn lápá tí ó kàn lẹ́sẹ̀ òun ló ń fèsì Nàìjíríà
ìdí tẹ́yẹ máa dàbí pé tẹ́ bá rí àwọn èèyàn tó kúrò ní Libya ń bíbá ẹ̀ kí n rí pé wọ́n ní achievement kankan kò dẹ̀ kí n ṣe ẹjọ́ wọn nísìn ojú everything tí ó ti là débi pé èèyàn máa ní òun ò ní NIN òun ní BVN òun ò ní kíní kan òun ò ní kíní kan mo fẹ́ mú débì kan wípé torí pé àwọn kan wà nísìn tẹ́ pé most àwọn ẹlòmíì wọn ò ní báǹkì wọn ò ní kíní kan wọ́n máa ń pariwo tó bá ní àwọn send owó sí ilé bọ̀ tó máa fẹ́ pé wọ́n fẹ́ lọ táìmù tó fẹ́ lọ yẹn àtowó àtẹnitọ́ send even ìyá ẹlòmíì ṣe kí ni ó ń ṣe tó máa ná owó ọmọ ẹlòmíì. mo fẹ́ kí kọ̀ọ̀kan yé yín pé kò sí ẹni tí ẹ bá send owó fún Nàìjíríà yìí ìjọ tẹ bá send ẹ tẹ́ni ẹ bá jẹ́ ẹni tó níbẹ̀rù Ọlọ́run kò ní ná ìjọ kejì ó máa ná mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ yẹ jọ súnmọ́ra yín tó wọ́n máa ná. owó olówó àtowó ẹnìkan ló máa fi kankan wọ́n máa ná nǹkan tó yẹ dàbí pé tá a bá rí ẹlòmíì tó kúrò ní Libya yìí ó máa ń kọ́ wọn lójú àti tún padà sí Libya torí wọn ò dé bá kankan lé. most àwọn tí wọ́n dẹ̀ wà ní Nàìjíríà kí wọ́n má ní problem wọ́n máa ya lọ́wọ́ ẹyin tó ní wọ́n máa sáré lò. ẹnujọ́ mélòó yẹn máa rí pé mo ṣépè fáwọn òbí kan Nàìjíríà mi ò déédéé ṣépè fún wọn bíi pé báwo lòbí ṣe máa wà Nàìjíríà ọmọ ẹ gbìyànjú ó mọ bí tọ́mọ ẹ lọ o bó máa kú bó máa yè ni ó ṣàràpá ló dé ní ìlú yìí ó dẹ̀ tún wá ń ṣiṣẹ́ tọ́rọ́ kọ́bọ̀ ìwọ òbí kan ṣẹ̀ wá jókòó pé kó wá lọ máa jẹ gbèsè kiri àdúgbò kọ́mọ ẹ wá máa bẹ́ẹ̀ san. ìwọ tó jẹ́ kó máa bọ́ ọmọ pílánì pé bọ́mọ yìí tiẹ̀ ṣe lọ kó máa dé kó máa bọ́mọ yìí ṣe kúrò nílé kó má tún dé padà bẹ́ẹ̀ at least ikú ọmọ tó lọ yẹn sì tọ́ bá ba pílánì dáadáa bó jẹ́ ṣọ́ọ̀bù ló ṣí bó jẹ́ kankan ló ṣí bùkátà yẹn tún ti kúrò nù bùkátà òbí bọ́ àwọn òbí ò kì í ṣe bẹ́ẹ̀ àwọn òbí máa ń mú bùkátà tí wọ́n fi bá yí ọmọ jẹ́ ni. mo máa ń sọ pé tó bá ń kó àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣiṣẹ́ jáde ní gbogbo Arab country mi tí àwọn ọmọ tó ń ṣiṣẹ́ tó ọmọ Libya tí ẹ bá bá àwọn ọmọ Libya níbi tó ti ń ṣiṣẹ́ àtọkùnrin àtobìnrin wá tẹ bá bá wa níbi tó ti ń ṣiṣẹ́ máa wò bóyá a ti jẹ gbèsè níbì kan tó ti ní tá a bá ti sún ẹ̀mí wa máa bọ̀ ni à ń ṣiṣẹ́ but achievement yóò yọ ibo là ń kówó sí àwọn tá à ń kówó sí wọ́n ti náwó jẹ báwo làwọn èèyàn ṣe wá fẹ́ survive báwo làwọn èèyàn ṣe ní tún padà wá sọ́nà Libya. boss lady ẹ jọ̀ọ́ ẹ kò bá wa ṣé kí n sọ pé ìgbaniníyànjú ni àbí kí n sọ pé àbí advice wo lẹ lè fún irú àwọn tó ń fèsì irú nǹkan báyìí kí ni nǹkan tó lè ṣe láti fi dẹ́kun nǹkan báyìí. advice mi fún àwọn tí wọ́n bá wà nínú ìlú yìí tó bá mọ̀ pé o fẹ́ mìkì ẹ̀ tó ò ní jẹ́ kó fi bó ṣe wá tí ò bá fẹ́ kó fi bú ẹ tó bá mọ̀ pé o fẹ́ kéré oko délé nínú ìlú yìí àkọ́kọ́ bùkátà òní bùkátà kò ń ṣe bùkátà ẹ̀ bùkátà òní bùkátà ò kì í ṣe Ọlọ́run dá oníkálukú torí kó lè fèsì bùkátà ẹ̀ ni bùkátà òní bùkátà ò kì í ṣe bùkátà ẹ̀ tó bá jẹ́ 100,000 ló ń sẹ́ndì sí wọn Nàìjíríà tí ò dẹ̀ rí kókó 100,000 yẹn reduce yẹ lọ ṣí NIN lọ ṣí BVN tí o bá ń tọ́jú owó sọ́wọ́ àbúrò àbò ń tọ́jú owó sọ́wọ́ ẹ̀gbọ́n má rí láìlé owó yẹn jù má fi gbogbo ọkàn ẹ̀ tán owó yẹn torí pé púpọ̀ nù wọ́n ti ná owó yẹn before ìwọ tó ń ṣiṣẹ́ gan ò lè náwó dìwé ìbáyé ná lọ ṣe NIN lọ ṣe BVN ìwọ fún ara ẹ̀ máa tọ́jú owó. nǹkan kan ṣẹlẹ̀ mo ń sọ kíní yẹn rí dẹ̀ ń pa mí kíní yẹn sì máa ń fọ́ ní ìsinmi dè nílé ni inú ìlú tá a wà yìí àṣìrè èèyàn tó yẹ pé ó sì ń gbìyànjú náà ni Ọlọ́run ò tí ẹ mọ̀ owó tó bá ṣùjọ ló máa sọ pé ó fẹ́ fi ṣe nǹkan àmọ́ tó ṣe ń wọlé ó ti sanwó ilé san tọ̀hún bóyá ẹlòmíì tún máa nọ́mọ ńlé tó lọ skul tó ṣe kíní kan sáré ṣe lè àwọn tó wà ní Nàìjíríà ẹ̀ tó ṣe pé Nàìjíríà ò dáná wọ́n sì ń ṣe dáadáa. kò ń ṣe pọ́ sì ń ṣe dáadáa. wọ́n ń ṣe dáadáa nǹkan tó máa wá sọ lónìí pé yo tó ṣe ń ṣe dáadáa tó wọ́n tún máa wá pé ìwọ tó yẹ pé ok for example nsìn ẹnìkan ra bí àbúrò lò kékeré kì í ṣe example pé ẹni tó jẹ́ bí àbúrò mi ok òun lo mọ́tò Nàìjíríà èmi dẹ̀ wà ń bì mi ò lo mọ́tò ó wá ń sọ fún mi wípé hello bọ̀dá mi wàláì mọ́tò mi ó ní 40 ó ṣe fún sẹ́ni mechanic mo ṣe ń ṣe ní engine lọ́nà fẹ́ jẹ́ bá mi send 100,000 bó jẹ́ 150 ẹyọ tàbí owó inú àwọn ọ̀rẹ́ mi gbà mí máa ń pè mí pé hello àbáyọ a wà nígbà ní òde ìjọba sáré bá wa sanwó ọtí wa máa wò pé kí ló ṣẹlẹ̀ àṣàrò náà. orí ọ̀rọ̀ tẹ̀sán yẹn tí wọ́n bá kó 100% àwọn èèyàn tó wà Libya sílẹ̀
70% inú àwọn tó wà nílùú especially àwọn obìnrin àti ọkùnrin mò ń sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó ti wà mi ò sọ̀rọ̀ nípa ẹni tí ò ṣiṣẹ́ o ẹ mọ̀ pé set by set ni wá nílùú àjùra wa lọ mò ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣiṣẹ́ lójú méjèèjì ẹ gbàgbé àwọn ló ń sponsor àwọn tó wà Nàìjíríà wọn ò bí ibo kí ló fẹ́ jẹ wọn ò bí wọn kú iṣẹ́ wo ló wà Nàìjíríà tó fẹ́ ṣe àwọn tó wà níbí ló ń sponsor wọn mo ní àwọn sẹ́ẹ̀tì kan tó yẹ pé Ọlọ́run ti bà tiwọn jẹ́ ń bì tó yẹ pé àwọn ló ń sanwó skul àwọn ọmọ ọlọ́mọ tí kò kàn wọ́n. Ọlọ́run àmọ́ tó bá wá dé náà tó bá wá rí nǹkan kan mú délé náà ọ̀rọ̀ máa ń kọ́ bú ẹ. ẹ mọ̀ no normal tì ní kọ́ búyàn torí ìwọ ló ń rìn dì ìwọ̀nba ló gbọ́dọ̀ trust èèyàn tó bá ti dọ̀rọ̀ pé nǹkan tó fẹ́ fi survive. ìwọ ló rìn dì ẹni tó ń ya jẹ tí òkè definitely a máa roast ẹ o. ìwọ tó ti ń yẹ ẹjẹ tó ń ṣe wọn ń gé ẹjẹ ò sọ̀rọ̀ ọmú kẹsẹ ni ò sọ̀rọ̀ definitely ọmọ àná. ní gbogbo Arab country pátápátá àwọn tó wà Libya ló láàánú jù ṣẹ́ríde wọn àtàbá ti wọnú ìlú yìí anything tó tá bá ń fèsì bọ̀ tẹ́lẹ̀ a máa ń gbàgbé ẹ̀ ni ẹ máa notice pé problem tó bá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó máa ń kàn wá ju àwọn tó ní lọ. A máa ń bá oní pọ́blẹ́mù yanjú pọ́blẹ́mù mi ìmọ̀ àwọn tó ṣépè yẹn fáwọn tó wà ń bí o bọ̀ èpè pé kéèyàn bá ẹlẹ́kún sunkún Libya ló jẹ́ kó fún. láì ṣe láàróyè. Libya ló ní. láì ṣe ṣù. abó ní pọ́blẹ́mù yanjú pọ́blẹ́mù ẹ̀ kó ní pọ́blẹ́mù láì ṣe ṣù ọ̀dàrà. àwọn kan wà wọ́n máa lọ yá owó torí pé wọ́n fẹ́ fún èèyàn ní owó ó ń ṣẹlẹ̀ sẹ́mi fúnra mi tó bá ṣe pé mo ṣe stop ẹ̀ ní. A máa nira wa lára nù ìlú yìí torí pa fẹ́ táwọn kan lọ́rùn kò dẹ̀ jẹ́ kó máa rí bẹ́ẹ̀. Ìjọ tí àwa tá a bá wà nù ìlú yìí tá a bá ti kọ́kọ́ múra wa sí iwájú òun ni ọ̀rọ̀ wa ṣe lè tó níyanjú. Me first. Bẹ́ẹ̀ ni. You first. Bẹ́ẹ̀ ni mi ìfẹ́ mọ̀ nǹkan tó lè máa pàṣẹ. ṣàkọ́kọ́ ju tara ẹ̀ náà. bá ní tí o bá jí ẹ gbé tẹ bá kọ́kọ́ fira yín síwájú. But most wa kì í ṣe ìtorí ẹ̀ lè má dàbí pé bọ́ bá pè wá fún A a máa resend bọ́ bá pè wá fún B a máa resend ṣé wàá rà wá tá à ń ṣe A àti B yẹ àwọn ò plan tiwa mọ́. ànẹ́lómi ti mọ ọjọ́ tí ọmọ ń tẹ́lẹ̀ ọmọ ẹ̀ tàbí àbúrò ẹ̀ ń gba sálárì ó ti mọ̀ pé déètì báyìí ó máa send owó. ó ní kéèsì kan tó dọ́dọ̀ mi lẹ́nu ọjọ́ mélòó yìí ọmọ yẹn wà ń bí ọmọ yẹn ti ṣiṣẹ́ 5 years since complete 5 years yàtọ̀ sí owó tó san fún bọ́gà complete 5 years ó dẹ̀ ń send ẹ̀ sí ẹ̀gbọ́n ẹ̀ àti mọ̀mísí ẹ̀. ṣé kò ní jẹ́ gbèsè báyìí. so táìmù tí mo post ẹ̀ náà yẹn ni kò ṣe BVN ni ó kọ̀ wọnú DM ó ní kí John torí tọ́lọ́ ń kó dìbò ìbọn ọmọ yẹn ṣe ń sọ̀rọ̀ mo mọ̀ pé nǹkan ń ṣe mo dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó yẹn pé tí bá ń bá yàn sọ̀rọ̀ tó bá jẹ́ pé mi ò tí gbóhùn ẹ̀rí mo mọ̀ pé mi ì tí gbóhùn ẹ̀rí nǹkan ò lè máa ṣe màá mọ̀ nù voice ẹ̀ mo ní kí ló ṣe yín ṣé ẹ̀ ń sùn ni wọ́n náà wọn ò sùn kí ló wá ṣe yín tẹ́ wá nígbà wọ́n ní kò sí kankan wọ́n ní ṣàrò bóyá èmi fẹ́ máa béèrè lọ́wọ́ yín ṣẹ́jú kí ló ṣe ya sọ̀rọ̀ ń sìn lọ́ba ní àtẹ́bó ní orí ẹ̀mí ni mo ní kí ló ṣe yín ẹ máa lọ sílé torí béèyàn bá sọ fún mi pé òun ó rẹ̀ òun tí bá ti ní ṣó lọ hospital tó bá náà wọ̀ lọ hospital ẹ máa lọ sílé ni máa wà after pé ó pè kó lọ kú lé ju kó kú bí kò lè bí ẹ o. kú sílé is better than kú síta. bẹ́ẹ̀ni nẹ́sìn tẹ́ni yẹn máa sọ ó ní ń pò òun ṣẹ̀kú lọ hospital ni mo ní kí ló ṣe yín tó yẹ ó ní ó ti rẹ̀ òun ni mo ní gbà wo lẹ ti wà ń lù ó náà ti ń lo 7 years nínú ìlú mo ní wàhálà mo ní ààrẹ ẹ̀ tí ì pẹ́ jù náà torí mi ò kí ń encourage pé kí wá jẹ́ kó wá máa ṣe tẹ́ rárá o mo ní ẹ̀ tí ì pẹ́ jù mí ní ọ̀rọ̀ kí wà ní àwọn tó ti lọ 15 years kí wà ní. kí ni kò ṣe. ó ní à ń tẹ́ bó ní kò wá ń ṣe yẹ gangan mo ní ẹ pé àwọn fẹlẹ family yín kọ́ send owó kẹ́ máa lọ sílé náà ó ní kò sówó kankan mo ní ṣe dowó nù ní ibẹ̀ gangan ní ọláwọn ò dowó nù ní bandit torí mo rò pé kí ló lè ṣe yín tó fi dín pẹ́ lówó wọ́n á ní nǹkan tó ṣẹlẹ̀ ń pé àwọn owó iṣẹ́ tó òun ń ṣe ní gbogbo ìgbà tó òun sẹ́ndì àti mọ́mí òun àtẹ̀gbọ́n òun kò sí kankan mọ́. wọ́n ti pa ẹ́. ó dẹ̀ fẹ́ lọ́lé mi o. Jésù mi o. ó fẹ́ lọ́lé gangan ni fíìmù yẹn fi jáde sí lọ́wọ́ ń pé báyìí ni. ó ṣe máa tún wá. kò ságbára mọ́. ó ti wá wíìkì báyìí. níbo ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ fáwọn èèyàn pé ọdún tó bá lò ní Libya ń bí báyìí ó yàtọ̀ sọ́dún Nàìjíríà o bí n pé èèyàn máa lo times 2 ẹ mọ báyẹn máa gba nùsùnùsù bí òun ní nùsùnùsù ọdún tó bá lò ní Libya bó bá lo 5 years bí 10 years ló ti lò ó kọ̀ mọ́ ni tó bá dé Nàìjíríà ló ṣe máa mọ̀ lára ló máa mọ̀ pé nǹkan ti ṣọ̀tá mi. ẹ máa notice pé àwa tá wà ní Libya ń bí báyìí tá bá ń wo àwọn tó wà Nàìjíríà wọ́n máa dàbí throwback wọ́n ò throwback kankan o iṣẹ́ ti fẹ́ gbẹ̀mí wá ń bí ni o téèyàn bá kúrò ní Libya tó bá achieve nǹkan lòun fún ara ẹ̀ ṣe máa mọ wàhálà tó òun ṣe ń pé òun ò lọ lásán
ẹ máa rí pé táwọn èèyàn bá kúrò ní Libya nígbà tó bá dé Nàìjíríà tí wọn ò bá jọra wọn wọ́n máa sáré ń dún káwọn tún fẹ́ padà wọlé. ẹ jẹ́ ká yọ tàwọn tó jẹ́ pé wọ́n ní bísínẹ́sì tó wà tangible tó ń ṣe àwọn tó jẹ́ pé ẹ mọ̀ pé àwọn kan wà nínú ìlú ìtọ́jú pé tó bá dé Nàìjíríà tún máa ń gbé wọn wọlé padà. ó ti máa ń ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ dáadáa. ṣé ok ṣáwọn yẹ wọ́n balance Nàìjíríà lọ tún gbé wọn wọlé ní. yẹ̀yìdì kò ti gbé bọ́gẹ̀ padà wọlé nínú ìlú ìrìn. láìmọye. èmi ò dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké tó ń kó wọlé bẹ́ẹ̀ mi ì fẹ́ kó rí bẹ́ẹ̀. àwọn àgbàlagbà anẹ́nájì àní strength amọ́báyé lè fi wèrè ṣe. bá àwọn ọmọ kéékèèké yìí ẹ̀mí wọn ò gbé ọpọlọ wọn ò gbé la ṣe ń ṣàwọn títì. ọpọlọ wọn ò gbé kí ni. ó ní agbára. ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá bẹ́ẹ̀ ṣe ń wò wá agbára Ọlọ́run bá mi Èdùmàrè ojú yín ò ní fọ́ o. gbogbo nǹkan tó ń wù yín lọ́kàn láti ṣe ní dáadáa Ọlọ́run ṣe kíni á túbọ̀ ṣe kíni á fún yín lókun àtàgbára láti ṣe kíni láti mú kó wá sí ìmúṣẹ. ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó kàn dàbí eré ni kò ń ṣeré o ó kàn dàbí pa wà lórí ẹni tó bá jókòó tó bá rò dáadáa á mọ̀ wípé nǹkan tá à ń sọ yìí ó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń fèsì tí wọn ò lè jáde sọ wípé ìyá mi ló sọ mí dẹni tí mo ṣẹ̀ tún ń lo another year ní Libya bàbá mi ló sọ mí dẹni tó yẹ pé mo fi ń ronú tí mo fi lé ní báyìí ẹ̀gbọ́n mi ẹlòmí ọkọ ẹlòmí ìyàwó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa kọ́ ṣe kí ni ká máa kọ́ fira wa síwájú ná ká dẹ̀ máa ronú délẹ̀ dáadáa nísìnyí mo sọ kíní kan mo ní tó bá rò pé òkè o ò tiẹ̀ lè ṣe NIN bí o trust àwọn èèyàn pé kíní kan bí o tún trust báǹkì náà oríṣiríṣi wallet wà tó lè open. cooperative nǹkan ṣe kò sí. cooperative wà tó lè bẹ́ẹ̀ ṣe tó bá ó sì lè máa já pé kíní àmọ́ wallet oríṣiríṣi wallet wà tó lè open tó lè máa ra dọ́là sórí wallet yẹ tó yẹ pé anybody ò lè ṣe kíni tí wọn ò lè ṣí. ẹni tó lọ sí skul tó kàwé lẹ́ ń sọ yẹ fún. kò dandan kọ́ ni kó kàwé. ẹni tó lọ sí skul tó kàwé. dandan kọ́ ni kó kàwé náà. àwọn kan wà wọ́n kàwé wọn ní opportunity àti máa tẹ fóònù máa tẹ system máa tẹ gbogbo ẹ̀. àwọn kan wà wọn ò mọ̀ ń pa ẹ̀ kó síbẹ̀ yìí lè ṣàlàyé fún wọn wọn ò mọ̀. báwo lẹ ṣe máa sọ fún mi sí pé èèyàn wọlé ní last 3 years ó náà wọn ò ní NIN ṣé wọn ti gbẹ NIN jáde ń gbà yẹn tó bá value ẹ̀ ṣé wọn ò ní ṣe ń gbà yẹn ni. táwa tá bá ti pẹ́ tá bá làmẹ́ǹtì pé àṣẹ torí wọn kò sí ń gbà yẹn kí làwọn tó jẹ́ ẹlòmíì 2 years ló ṣẹ̀ wọlé ó máa náà wọn ò ní NIN. a náà òun ní BVN. ṣé kò gbọ́ tán kò gbọ́ báyẹn ń pariwo and BVN sì for me BVN ti máa lọ bí 14 to 13 years báyìí sí tí wọ́n ti gbé bọ́ síta báwo lèèyàn tó wọlé 5 years ṣe máa náà òun ní. àwọn tá bá ń kó àwọn èèyàn lẹ́ẹ̀ Libya sí pé 100% àwọn èèyàn sì mo lè sọ ọ́n sì yín tèmi lè bóde náà àti sọ ọ́n sì pé 70% wọ́n jèrè ìlú yìí but 20% ló fi ń ṣe nǹkan gidi. 70% wọ́n jèrè ìlú yìí ẹni tó bá ní Libya ò dáa fún òun kò lè dáa fún mo máa ń sọ Libya dáa fún everybody ó ní bó ṣe ń ṣe ni. ó ní bó ṣe ń ṣe ni ibi tó ń gbà lọ tàbí bẹ́ẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni ó ní bó ṣe ń ṣe ni kéèyàn calculate owó tó ń san lóṣooṣù lásán ṣó lè san Nàìjíríà ni. lówó lé ká máa ti sanwó taxi o. bẹ́ẹ̀ ni. ó dẹ̀ máa ṣe dátà o. so Libya dá fún everybody ó ní bó ṣe ń ṣe ni ìjọ tó bá ti jókòó tó bá ti rò ó pé ṣé nǹkan tó fẹ́ fún láìfù ẹ rèé ṣó bí ẹ nítorí anybody tó bá bá mi máa sọ fún nǹkan tó ń ṣe yẹ máa sọ fún èèyàn kankan kó advice ó mọ nǹkan tó dáa fún rẹ ó kàn ń tan rẹ ni ṣé nǹkan tó ń ṣe yẹ ṣó bí ẹ tó bá ti bí ẹ kò kún anybody nǹkan tó bá ń wọ anybody kó sọ kò kún ẹ but nǹkan Yorùbá ti bí ẹ ọmọ ìyá ó máa padà tẹ kó má wàá jẹ́gbà tó bá ti wá tí strength ò sí mọ́ ló ṣe máa mọ́ lára ló ṣe máa mọ́ kò ní wá ságbára mọ́. tẹ bá rí àwọn tí wọ́n ń lọ sí Nàìjíríà ẹ máa notice pé àwọn ọmọ wa tó wà ní Libya ti ń lọ Nàìjíríà ti ń ṣí ṣọ́ọ̀bù. ọlápọ̀ ní báǹkì ní ẹ bá jẹ́ ǹtàn yìí wọ́n ní báǹkì tán sẹ́ndẹ̀ owó sọ́ndẹ̀ náwọn ẹ̀gbọ́n tó jẹ́ pé àwọn náà ti rí fíìmù pé no ọmọ yìí tó bá ṣe kinní tó bá sọ̀ sídìí ń bẹ̀ bó bá tiẹ̀ jẹ́ wọ́n nẹ rẹ̀ ó máa kà wá ń bẹ̀ stress yẹn tún ti kúrò lọ́rùn àwa.
òun lẹ fi ń rí àwọn kankan inú mi dẹ̀ ń dùn torí nǹkan tẹ́mi gbàdúrà fáwọn ọmọ tó wà nílùú yìí nìyẹn kò ń ṣọ̀rọ̀ pé kọ́ máa rí iṣẹ́ tá à ń ṣe kọ́ máa rí achievement gangan. ó máa jẹ́ ìwúrí fáwọn míì náà tó ṣì wà nílùú yìí pé achievement ìlú ilé mi wà áfítà lọ sílé bó o bá tiẹ̀ wá kéré òkò délé ṣoréré ṣọ́ọ̀bù kò délé má stress rẹ̀ ṣorí tó bá ń ṣiṣẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ yẹn tó bá rò bóyá o meet up torí kò ń ṣe gbogbo àlàmà kéré òkò délé nílùú kò ń ṣe gbogbo àlàmà wà òkè kò ń ṣe gbogbo wa la máa rí owó nílùú ìkó lọlé ṣé àwọn tó sìkì nínú ìlú ìtọ́ lọ sí ilé ṣán plan ẹ̀ tẹ́lẹ̀ ṣé àwọn tó kú sínú ìlú ìṣán plan ẹ̀ tẹ́lẹ̀ but anything tó bá ti ń ṣe má fi affect èèyàn they make sure pé ó ń pì ẹ́ ó gain nǹkan bẹ́ẹ̀ tó bá fi affect èèyàn ló máa rò pé bóyá tó bá padà gain nǹkan bẹ́ẹ̀ ó máa padà di problem but tó o bá ti fi affect èèyàn tó dẹ̀ ń ṣe nǹkan ẹ̀ bọ́lá ń ṣe ni kò ṣe gbọ̀nà ó lè lọ tó bá ti rí pò tí ó ti weak sórí gbogbo àwọn tó wà nàìjíríà tó ń ṣe nàìjíríà ò dá kíní kan irọ́ ló ń pa o bá ní 1 million máa lọlé o bá ní 100 kíní kan máa lọlé èmi náà fẹ́ lọlé báyìí o ẹjọ mo ń wá 300,000 tó bá ti rí 300,000 máa lọlé. máa lọlé ẹ̀dẹ̀ máa notice pé most àwọn tí wọ́n tọ́jú owó sí lọ́wọ́ lọ́ máa ń sọ fáwọn tó wà níbí báyìí pé kó má wá sílé nàìjíríà ò dá. wọ́n ṣe máa ń dún nìyẹn tó bá ti mọ̀ pé owó yẹn àwọn ti lò ó tó bá dé ọmọ wa dandan olówó máa bèrè owó ẹ̀. mo níyàn tó lọ sí nàìjíríà ó dákú ìgbà tó délé ló dákú. ó délé ó dá. kí ni at least ó yìí ló bóyá bí ọ̀sẹ̀ kan ní hospital. lórí pé kò bá nǹkan kan ná. kí ni nǹkan tó ṣe òun kò tiẹ̀ tètè mọ̀ pé òun ò bá nǹkan kan kò mọ ìgbà tó délé ó ti expect pé tóun ṣe délé rẹ̀ kóun bẹ̀rẹ̀ business pàápàá kóun ṣe kinní kan àmì ìwà kò sọ fáwọn family ẹ̀gbà tó ń bọ̀. ọ̀la mọ́tò àwọn plane àwọn kánò yìí pọ̀ opportunity ní òun kò mọ̀ ó kọ̀ register ó dẹ̀ délé ó délé báyìí lójú ẹ̀ ṣú. ó di gbas. ìgbà tó dẹ̀ máa sọ lọ tó sọ ọ́ bọ̀ ìgbà tó náà máa pé family mi tí wọ́n ní ṣó máa fọlọ́pàá mú ìyá ẹ̀ nàbó fẹ́ dójú tì ìyá ẹ̀. so expect àdúró yí ẹ̀ tó ti fi ṣiṣẹ́. ìgbàlẹ̀ máa gbọ́ ìyá ló ṣàgbé látinú oyún ìyá dẹ̀ rèé wọ́n ní gìgírísẹ̀. bẹ́ẹ̀ bá ń kó èmi ò ní kẹ́ anybody má kówó fẹ́ anybody o bó bá ń kówó fẹ́yàn ní nàìjíríà make sure pé wọ́n fúnra rẹ̀ ń kówó fúnra ẹ̀ òun tọ́jú ẹ̀ fúnra lára ẹ̀ lọ open báǹkì tó o bá ti mọ̀ ń pa báǹkì lọ open cooperative tó o bá ti mọ̀ ń pa cooperative tó o bá ti mọ̀ pé òun ṣàkójọra wọn máa wulẹ̀ lọ́lé ìyí tó máa fi ṣàṣedànù bì yẹn máa lọ́lé kò kú mọ́ ibi tó fẹ́ jìyà ẹ sí. má jẹ̀yà fún èèyàn. má jẹ̀yà fún yàn kọ́ má fi ẹ́ gbé bọ́dì. mélòó nínú àwọn ọmọ wa tó wà ní ìlú ìtọ́ṣiṣẹ́ wọ́n yẹ 3 months lọ́lẹ̀ bọ́ọ̀dẹ̀ náà kọ́ bọ́ síta kọ́ san pé àwọn náwó 6 months lọ́wọ́ káàṣì táwọn ò tí ì nà. ó wà ní báńkì ó wà lọ́wọ́ wọn mélòó ló lè bọ́ síta. nínú 1 year 3 months. 1 year 3 months tó san fún bọ́gà. tíyàn lè bọ́ọ̀dì náà pé kó tiẹ̀ ṣe pé òun tiẹ̀ ṣiṣẹ́ títí ara tọ̀dọ̀ tiẹ̀. ṣé ẹ get àwa tá wà nù lù yìí àṣìṣe 1 year 3 months fẹ́yàn kò ní wá lára o. ok. mélòó nínú àwọn tó ti wá lò bíi 3 years 4 years 5 years ló lè bóde náà kó bọ́ síta. 6 months salary yẹn. 6 months ń pé 6 months yìí kò sí kankan tó ṣe mí ni mo ní ó wà lọ́wọ́ mi tó o bá sí lọ́wọ́ mi ó wà báńkì mi kò sí kankan tó lè mí mélòó. ọ̀rọ̀ rẹ o. ṣáà ṣiṣẹ́ ni à ń ṣiṣẹ́ náà. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin tẹ̀ ń wò wá ń lé. à ń ṣiṣẹ́. à ń fi àsìkò yìí a tún fi ń sí wa ní gbẹ́rẹ́ pàkọ́ torí bá gbogbo wa wí ni kò ń ṣe nìkan bẹ́ẹ̀ ni lóòótọ́ ọ̀rọ̀ òbí ó nágbára àmọ́ ìwọ náà máa rò wípé a sọ pé òbí ẹ lè ṣe a sọ pé ìyá tó gbẹ́kẹ̀lé ó lè dá ẹ àmọ́ máa fi ẹsẹ̀ yìí tilẹ̀ mú wípé tó bá wá wáyé tó bá ṣẹlẹ̀ ńkọ́ báwo lo ṣe fẹ́ ṣe ipò wo lo máa bá rẹ o ṣàlélù yẹ ẹ pa lóòótọ́ ó dẹ̀ lè lu bàbá pa àmọ́ nítorí ẹ̀ mọ tó ṣe máa ṣe kí ni tó ṣe máa sẹ́ǹdì owó sí wọn nílé torí ọ̀tá tiẹ̀ wà ń lé gan àtowó olówó àtowó ẹni is going ni o is going. and the honest part ni pé tẹ bá fẹ́ mú èèyàn tó jẹ́ pé láìfù tiyín ló ń lò kò lo láìfù tiẹ̀ mọ̀ most àwọn ẹlòmíì tí ẹ̀ ń send owó sí nínú ìlú yìí àwọn tó wà Libya tí wọ́n ń send owó sí àwọn tó wà ní Nàìjíríà most wọ́n ya wèrè débi pé the way bí o ṣe lè náwó ẹ̀ wọ́n abẹ́ ẹ̀ ná. wọ́n á tọ́ wọ́n á pín. ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ mo máa ń sọ gbogbo wa wà ní inú àwa àtàwà Libya yìí sẹ́ẹ̀lì la wà ó kọ́ yàtọ̀ síra wọn ni.
torí láti inú yàrá sí kíṣìnì yàrá sí pálọ̀ yàrá sí kinní kan ni kò sí adẹ̀ ń ṣiṣẹ́ yẹ adẹ̀ ń rí owó yẹ kó ń ṣe pé wọ́n sanwó fẹ́ everybody ń ṣiṣẹ́ náà ilé ibiṣẹ́ lọlé. àwọn tàdé ń sẹ́ǹdì owó sí ní nàìjíríà wọ́n lọ pàtí wọ́n ṣe tá wọ́n ṣàwọn wọ́n náwó wọ́n ṣe kinní kan bẹ́ẹ̀ ni wọ́n ṣe. wọn ò dẹ̀ ṣiṣẹ́ the funnest party tẹ́ bá réyàn tó jẹ́ pé wọ́n ń sẹ́ǹdì owó sí lóṣooṣù kò ní ṣiṣẹ́ mọ́. tó ti mọ̀ pé déètì on the 10 báyìí ó máa wọlé. tẹ́ bá fẹ́ wá problem ẹ sọ fún páràbù yín ò sanwó fún yín. ẹ jẹ́ kí n tẹ̀ sọ báyìí fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí mo fẹ́ ká dùn ọkàn wò a sọ pé ó lè rí bẹ́ẹ̀ o a sọ pé ó máa rí bẹ́ẹ̀ mo fẹ́ ká dùn ọkàn kan wò léèní tẹ́ ṣe ń wo prógráàmù yìí mo fẹ́ kẹ́ dùn ọkàn àwọn tẹ̀ ń kówó sí lọ́wọ́ ó jẹ́ ìyá yín ni ó jẹ́ bàbá yín ni o ó ní ká dijú ká ṣe bí ẹni kú káwọ ẹni tó ṣe kíni tó fẹ́ràn ẹni ká ṣe bí ẹni fẹsẹ̀ kọ káwọ ẹni tó máa kíni pẹ̀lẹ́ ẹ̀yin kò pè wọ́n bóyá lálẹ́ tàbí ọ̀la èló àǹtí mi èló bọ̀dá mi àmọ́ mi ẹ wo nǹkan ò lọ déédéé mò ń bọ̀ nílé ní next month o ẹ má ẹ tiẹ̀ má ẹ kọ́ tó pè mò ń bọ̀ lé ẹ ti ẹ má sọ fún wọn pé ẹ ń bọ̀ nílé ẹ kò sọ fún wọn pé nǹkan kan ṣẹlẹ̀ sí yín bíbá yín sí yín o láàárín 2 days o ẹ nídìí bíi 200k kọ́ sẹ́ǹdì ẹ̀ fún yín ẹni tó bá sẹ́ǹdì ẹ̀ nínú wọn inú kó jẹ́ pé ó lọ ya àbówó yẹn kò sí lọ́wọ́ àbí kó jó owó yín gangan ẹ ṣàrí bí ṣe tó inú kó jẹ́ pé ó lọ ya kò fẹ́ kójú ti òun ẹ dẹ̀ gbàgbé pé ẹni tí ò bá ti ní tìjú kò sí nǹkan tẹ́ lè ṣe kò lè ní inú kó jẹ́ pé ó lọ ya owó yẹn pé kójú má bàa ti òun àbí kówó yẹn bọ́ sí kó jẹ́ pé owó yẹn wà lọ́wọ́ ẹ̀ ó rò pé kóun sáré lò àbí kó jẹ́ pé owó yín gangan tẹ́ kó sí lọ́wọ́ kò fọwọ́ kàn ìkànnù méjèèjì yàtọ̀ sí yẹn. ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò lénìí tàbí lọ́la ká wá wo àwọn tó máa respond so ẹ lè fi mọ inú odó tá ń dọ̀rá sí kó má bá wa di pé ìgbẹ̀yìn ló ń dun olóko àdá wa à ń fi eléyìí akọ̀fin ṣíra wa létí ni o a sọ pé ọ̀nà owó yín o a dẹ̀ níwọ̀n ọ̀nà àmọ́ ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò káwọn nǹkan tó máa ṣẹlẹ̀ tó akí gbogbo yín o bẹ̀ ṣe ń bá wa like bẹ̀ ṣe bá ìkànnì Mighty Play TV ẹ bá wa ṣe kí ni ẹ bá wa subscribe ẹ bá wa pín ẹ bá wa like ẹ bá wa comment boss lady ẹ bá sọ fún wọn olólùfẹ́ yín wípé kọ́ yẹ kí ni lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kọ́ tẹ̀ bá yẹ kí n kọ́ bá gbé láìkì yẹn lọ sókè dáadáa. fún gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí pátápátá ẹ ló tu ẹ̀tù ẹ̀. ẹ ló tu ẹ̀tù ẹ̀yin fáǹsì mi báwo ni dé báwo ni iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi follow Mighty TV ní orí YouTube àti orí Facebook àti orí TikTok gbogbo social media wọn pátápátá ni kí ẹ bá mi follow wọn kí ẹ dẹ̀ bá mi like ẹ bá mi share. ó dáa èyí làwọn bá ṣe kí ni àwọn àfi kálẹ̀ bó ṣe bá ń lọ nìyẹn ṣáà ti mọ̀ boss lady wà ń bí ó wà pẹ̀lú wa níbi tó ti máa yẹ kí ni ẹ̀ ṣáà mọ̀ kó ṣẹ́ tó máa ń ṣe ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ ṣe attestation ọ̀ ń ṣe ẹ fẹ́ kẹ́rù wọlé wá sí Nàìjíríà sí Libya wọ́n ń ṣe Libya Nàìjíríà wọ́n ń ṣe aṣọ wọ́n ń tà ilẹ̀ wọ́n ń tà epo pupa àtòróró gan wọ́n tún tà Ọlọ́run máa ṣàánú mi báyìí ṣé mi gan ni máa lọ di 100 business báyìí. kò sí nǹkan tí dìwọ̀n máa ò kì í ṣe tí ẹ bá fẹ́ ṣe the woman strong go. tí ẹ bá fẹ́ ṣe BVN tí ẹ fẹ́ ṣe lost passport no mi kì í ṣe passport NIN BVN tí ẹ bá fẹ́ ṣe lost BVN àbí ti NIN tẹ fẹ́ ṣe changing of name changing of date of birth marriage certificate gbogbo anything tó bá ti pàtẹ́ mọ́ document ẹ ṣáà wọnú boss lady DM mo máa bá yín ṣe tí ẹ bá fẹ́ tẹ́ bá dé ní nọ́mbà wọn náà ẹ wọnú TikTok wọn tàbí kẹ́ wọnú Instagram anywhere so tí ẹ bá fẹ́ lọ sílé ẹ̀yin tí ẹ fẹ́ lọ lé ní next month ẹ DM mi ń sìn àti ra ticket next month lẹ́ o ẹ má ṣe wàá kówó wá next month kẹ́ wá sọ fún mi pé ẹ fẹ́ máa lọ́lé kíákíá o kò kì í ṣe bẹ́ẹ̀ o ẹ kówó wá ń sìn so tó bá máa fi di next month yẹn á lè rọrùn fún yín láti lọ sílé. oh the woman is general gbogbo lowo the woman is all over the. mo máa ń ta mọ́bò gbọ̀n náà ẹ̀ ní dààmú o mo kò lè mọ́bò gbọ̀n gbogbo ẹ̀ ló wà. ṣé tún gbọ́ báyìí ṣé ẹ ti rí i pé ìyá ìgan lásán èmìrì ọ̀run nìyá yìí. ó dáa eléyìí tá a fẹ́ sọ yìí tá a máa fi ká gbogbo ẹ̀ ńlẹ̀ òun ni ti ọ̀dọ̀ Alhaji Oriyomi Hamzat kí Ọlọ́run jẹ́ á rí wọn pẹ́. àmín Ọlọ́run. nígbà kan sẹ́yìn I think it's last year ni mo rí lórí page náà ni tí wọ́n fún yín ní ṣé oyè la máa pè ní àbí
oyè ni táìtù. o ṣé táìtù ni ṣá ṣé táìtù ni àbí oyè ni àbí ok wọ́n ní oyè náà la máa pè é it's like bíi pé. ẹ kọ́kọ́ kí mi yí olóyè. oyè amórìmà o ìyá olóyè ẹ jẹ́ pẹ́pẹ́pẹ́ o lágbára Ọlọ́run o ó dà nǹkan tí mo fẹ́ béèrè gangan lélẹ́yìí torí àwọn èèyàn rí i pé ẹ̀yà àti wọn ẹ ní rapport pẹ̀lú wọn. bẹ́ẹ̀ni. kí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yẹn tó mọ̀ pé àwọn kan ṣẹlẹ̀ tó wí fún nǹkan ó dà pọ̀ fẹ́ fà yín ya tó táìmù kan tó ṣẹlẹ̀ tó pé. àwọn èèyàn tún kún gan o. ó fẹ́ fà yín ya gan táìmù yẹn tí mo rí ṣé ẹ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ní àbí lórí iṣẹ́ yìí náà ni àbí lórí nílé lẹ ti mọ́ra tí kìíní yẹn fi wá tó wọ́n fi sọ pé boss lady o èèyàn wa ni ò báyìí a lò ló ń tẹ̀ gbàm. mi ò mọ Alhaji ti tẹ́lẹ̀ mímọ̀ tí mo mọ̀ wọ́n bí normal táwọn èèyàn náà ṣe mọ̀ wọ́n náà ni yẹ ní orí social media pẹ̀lú iṣẹ́ wọn àti pé bí oníkálukú ṣe rí wọn káàkiri òun náà ni mo fi mọ̀ wọ́n. mo dẹ̀ jẹ́ yàn kan tó yẹn pé day one ni mo ti máa ń follow wọn mo máa ń wo iṣẹ́ tí wọ́n ń ṣe so tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa èèyàn tó jẹ́ pé mò ń wò láwòkọ́ṣe nípa iṣẹ́ mi àwọn ni. bọ̀ ìgbà tí ó máa di ọ̀rọ̀ oyè kò ṣe oyè yẹ iṣẹ́ mi ló gbé mi débẹ̀ ló fi di ń pé wọ́n fún mi lóye kò ń ṣe pé bóyá èmi àti wọn ti jọ ṣe iṣẹ́ tí mo ṣe ni wọ́n rí tí wọ́n fi fún mi ní. tọ́ba wá ń sọ̀rọ̀ yìí pé láti ìgbà tẹ́ ti mọ Alhaji títí dé àsìkò yìí ìjẹ́ ìgbà kan wà tẹ́ ẹ sọ pé mi ìbá dẹ̀ ti mọ bàbá yìí ti pẹ́ o àbí ẹ máa pọ́n nǹkan máa ṣẹlẹ̀ sí ẹ̀ pé bẹ́ẹ̀ni èèyàn wà o tẹ́ kí mo lè ti rò pé bàbá mi ìbá dẹ̀ ti mọ̀ tí pé mi ìbá ti mọ bàbá yìí ti pẹ́ ìjẹ́ ìgbà kan wà tó yẹ pé ẹ fi rò ó kí ló ṣẹlẹ̀ tẹ́ fi lè rò ó tó ṣẹlẹ̀ sí tẹ́ fi lè rò ó nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ti rò ó rí ṣá. mo ti rò ó inú mi máa ń dùn ni tó bá ń sọ pé nínú àkọ́kọ́ náà àwọn ọjọ́ tí inú èèyàn ń dùn òun níjọ́ tí mo bá wọn sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ appreciate iṣẹ́ mi ẹ mọ̀ pé iṣẹ́ wa yìí le gan kéèyàn tó léèyàn tí ó máa appreciate ẹ̀ so pé iṣẹ́ mi tiẹ̀ lè gbé mi lọ sọ́dọ̀ èèyàn tí mò ń wò láwòkọ́ṣe ìwúrí ló jẹ́ fún èmi náà ó rákìtìyàn tèmi náà pé wọ́n tiẹ̀ àwọn èèyàn ọ pé à ń rí ẹ o gbogbo nǹkan tó ń ṣe là ń rí. so pé wọn ò tún wá rí ní ìrí pé mo wà ní Nàìjíríà wọ́n rí ní ìlú tó jẹ́ pé àwọn èèyàn ti condemn. tọ́rí pé ìlú ilé ẹ ti gbà so ìwúrí ló jẹ́ fún mi ìdùnnú dẹ̀ ló jẹ́ fún mi pé mi ti wá mọ̀ wọ́n ti pẹ́ yẹ kò sígbà tí mo bá kò sí àwọn èèyàn tí kò kí ń pè mí ìlú wo lọ kí ń pè mí and most àwọn ẹlòmíì tó jẹ́ pé àwọn èèyàn wọn wà ń bíbà wọn ò mọ èèyàn tí wọ́n máa pè tọ́ba ti ní àìlọ́ láti ọ̀dọ̀ Oríyọmí ṣé ambassador ni ó sọ ma ní bẹ́ẹ̀ ni so mo ti gain a lot of contacts ní through wọn mo fẹ́ lè sọ pé nígbà tí mo yìí ṣiṣẹ́ yìí nígbà yẹn mo wà ní bóyá bíi 30% ṣé nígbà tí mo gba oyè tí wọ́n tún endorse ẹ̀yẹ ó wọ 70 àwọn trust táwọn èèyàn dẹ̀ tún nínú mi ó tún wá double àwọn èèyàn tó bá pè mí láti diaspora nsìn true Alhaji lọ ṣe pè mí wọn dédé pè mí torí pé wọ́n mọ̀ mí. nítorí pọ́ ti endorse yín pé ẹ ti gbà òun ni wọ́n fi pè mí. ó dẹ̀ mọ̀ pé ẹni ìtọ́ Alhaji dẹ̀ sọ yìí kò ní fẹ́ bójú mo dẹ̀ ní àwọn èèyàn tó jẹ́ pé true Alhaji ni mo fi ní access àti máa ṣe agent báwọn ṣiṣẹ́ agent pé wọ́n ń travel padà sí Nàìjíríà torí most àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n wà ní diaspora tí wọ́n níyàn bíbá tí wọ́n fẹ́ lọ sílé wọ́n máa ń lọ direct sí office tí wọ́n bá dẹ̀ ti lọ sí office máa direct wọn padà sọ́dọ̀ mi pé ẹ lọ bá èèyàn báyìí ambassador wà ní òun ló máa bá wọn ṣe kò dẹ̀ sí láti ìgbà tí mo ti ń ṣe mi ò rí ìdádúró orí Ọlọ́run dẹ̀ ní jẹ́ rí ìdádúró lágbára Ọlọ́run. àmín dá ó yá ẹ sáré ṣe àdúrà fún Alhaji gangan ní lọ́wọ́ tọ́ ẹ fi dúpẹ́ lọ́wọ́ wọn pé bàbá àmọ́ rere yín ká tó wá sọ̀rọ̀ ti gómìnà tó fẹ́ ṣẹlẹ̀ báyìí. ok mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ dádì mi mentor mi godfather mi mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Alhaji Oriyomi Hamzat ọmọ Amusa gbogbo ibi tí ẹ bá ń dé ẹ máa gba yìí ni àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀ ṣe ń kó wa jẹ̀pẹ́ báyìí àní jábọ́ lẹ́yìn yín bá ṣe ń wò yín wájú bá ẹ̀ ní dẹni ẹ̀yìn àsìkò kan wà tí wọ́n máa sọ pé ti gbàgbé èèyàn irú ohun bẹ́ẹ̀ ò ní fọ̀ sí yín gbogbo ibi tí ẹ bá ń dé gbogbo ibi táwọn èso yín bá ń dé gbogbo ibi tí àwọn tó wà láyìíká yín tí wọ́n bá ń dé wọ́n máa gba yín bẹ́ẹ̀ ni bí ẹ ṣe wò mí tẹ wò pé àyìnkọ́ báyìí yẹ mí àbúrò ò ní yẹ yín lágbọ́rọ̀ náà nǹkan dáadáa
báyìí lọ́ máa fi máa wá yín rí ọkàn yín máa balẹ̀ ipò tẹ wá ń dùn yẹn tẹ̀ ti débẹ̀ kò tẹ̀ ní ìdíkà sọ̀rọ̀ ń pa fún wọn. Ọ̀yọ́ ń pè ọ́. ẹ̀yin lẹ́ni. No. So mo really appreciate baba, more blessing to you. Ọ̀gá wa bàbá wa olólùfẹ́ ọmọ gbogbo mẹ̀kúnnù tí ẹnìkan ṣe máa ń pè wọ́n náà nìyẹn ní olólùfẹ́ gbogbo mẹ̀kúnnù àkìyínsà pé ẹ tiẹ̀ ń gbìyànjú pẹ̀lú tó ṣe sọ pé Libya ò dáa tó ẹ ṣì ń gbìyànjú láti bá wa dá sí ọ̀rọ̀ Libya yìí Ọlọ́run bá mi Èdùmàrè yóò ṣe kí ni yóò túbọ̀ máa kún yín lọ́wọ́ àgbàlọ́ nǹkan tẹ́ ń wò lọ́kọ̀ọ̀kan yìí yóò tẹ̀ yín lọ́wọ́ láìpẹ́ láì jìnnà láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè. Boss lady ma tẹ́gí fi ń pè yín a ti ṣe tán mo kàn fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí kíní gómìnà tí wọ́n ń sọ yìí ọ̀pọ̀ àwọn kan sọ pé irọ́ o kò jẹ́ kí wọ́n ṣe nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe tó gbé dání kò jẹ́ kí wọ́n wá sí ààrẹ sí gómìnà lọ́dọ̀ tí yín gangan tẹ́ ṣe súnmọ́ wọn tẹ́ ṣe wò tẹ́ ṣe jẹ́ pé òkè ṣé lóòótọ́ ṣé gómìnà yẹn ṣé tó bá tẹ̀ dé gómìnà ṣé ọmọ máa ráyè iṣẹ́ tó ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ tó ṣe ń ṣe nǹkan ò ní dì kan lọ́wọ́ lọ́dọ̀ tí yín o ṣé lóòótọ́ ó yẹ kí wọ́n dìde fún gómìnà yẹn lóòótọ́. Tí Alhaji ò bá dìde fún ipò wo ló tún fẹ́ dìde fún. No, ipò wo lẹ rò pé ó tún fìtì wọn. Ṣé ṣíàmánu community ló fẹ́ dìde fún. Ààrẹ wà ń bẹ̀ ààrẹ ju gómìnà lọ. Ṣẹ́rí èèyàn mọ nǹkan tó dáa fún èèyàn o. Bẹ́ẹ̀ni. Mo mọ nǹkan tó dáa fún mi. Nítorí pé àti oríṣiríṣi yà pé àwọn èèyàn ń jáde kò yẹ kó ṣe kinní kan kò yẹ kó jẹ́ o kò yẹ kó tiẹ̀ jáde. Alhaji tá à ń sọ̀rọ̀ ń pa yín tí wọn kì í ṣọmọ kékeré. Of course. Wọ́n mọ nǹkan tó dáa fúnra wọn. Kó tó tẹ̀dí ń pa àwọn èèyàn máa dìde ń pé ẹni yìí làwọn fẹ́ wọ́n ṣiṣẹ́ débẹ̀ kó ṣe pọ́ lọ fowó ṣe náà. Ibi táwọn kan tiẹ̀ ti ń ná owó wọn ò dẹ̀ fowó rà á. Wọn ò dìde fún gọ́vnà ní last year wọn ò dìde fún gọ́vnà ní last 10 years wọn ò dìde fún gọ́vnà àsìkò tó yẹ wọ́n lélẹ́yìí. Ẹni ayé ń fẹ́ òun lọ́lọ́run bá mi ń fẹ́. So ẹ rò bóyá tó bá ní wọ́n fẹ́ fi mí jẹ anything bí báyìí sì máa wá sọ pé mi ò jẹ́ torí iṣẹ́ tí mò ń ṣe. Ọ̀dà àá fẹ́ fi yín jẹ gọ́vnà gbogbo àgbègbè wa ń bì. Community àbẹ̀wò nu wọn. Community náà ni. Ẹ pé tán kí n lè mọ nǹkan tí fẹ́ máa jubilate lé lórí. No, a fẹ́ fi yín jẹ gọ́vnà gbogbo community wa tá a wà yìí. Gọ́vnà Yorùbá community àbí gọ́vnà community lásán. Community no mi ò ń sọ ti Yorùbá o community ibi tá a wà yìí no arada yìí a fẹ́ fún yín. Mi ò sí ládùúgbò mi ìwà ládùúgbò yìí rárá mi sí bí ìṣọmọ àdúgbò yìí àdúgbò mi nìkan tí mi. tó oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe má ó dà WhatsApp number mi máa gbọ́ o kò sí lọ́wọ́ mi. Kí lè tí ẹ sọ̀rọ̀ ń pa ọba. Kò sí lọ́wọ́ mi irọ́. Ẹ fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀. Kí lè tẹ́ ẹ sọ̀rọ̀ ń pa iṣu èmi àtàwọn community. Ṣẹ́yìn àti community ní iṣu ṣá. Ṣẹ́yìn àti wọ́n ní iṣu. Kí lè tẹ́ ẹ sọ̀rọ̀ ń pa èmi àti anybody. Ẹni sùúrù. Number one ṣẹ́yìn àtẹ̀yìn kan ní ṣẹ́yìn àti community ní iṣu. Alákọ̀ọ́kọ́. Now àwọn aspect kan ni kò ṣe pé mi àti wọn níjà. Alákọ̀ọ́kọ́ ṣẹ́rí platform tèmi ibi normally mi ò ń ṣe pẹ̀lú àmọ́ wà nú ẹgbẹ́ community kan iṣẹ́ tá à ń ṣe orí afẹ́fẹ́ náà ni. Everybody ní community. Ṣó ti yé yín àmọ́ àwọn kan wọ́n dẹ́ pé a máa ń rí tí n bá rí ni máa bèrè pé kí ló ṣẹlẹ̀ báyìí ṣe ti gẹ́ẹ̀tì mi bẹ́ẹ̀ yẹn sìn but ẹni sọ́yìn sìn tẹ́ mo ṣe ń sọ pé èmi àti wọn ò ní jà mọ bẹ́ẹ̀ bí ìdíwé mi ṣe gbé mo béèrè ń pé kí lè tẹ̀ sọ̀rọ̀ ń pa ń pé bóyá èmi àti wọn jọ ní iṣu. ok àìrọ̀ èmi àti anybody wọn ò jà iná nítorí mi ò ní kíní. tí gbọ́mi sí omi ò tó bá wáyé a máa jà. ẹjọ áyànnú ẹ láàrin ayé. tí wọ́n bá rí nǹkan tó jẹ́ kó sọ̀rọ̀ sí tí wọn ò bá sọ̀rọ̀ sí a máa ní problem. tí ọba yẹn ó jẹ́ kí n béèrè tó máa ń béèrè lọ́wọ́ àwọn àlejò mi bọ́ nítorí pé kó má dàbí pé nǹkan tí táìmù tilẹ̀ má sọ̀rọ̀ pa ọba mọ́. nítorí mo rí pé àsìkò tí ẹni dírẹ́bà yẹn ń pè yàn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì dẹ̀ mo ti rí pé nǹkan tọ́wọ́n ọ̀nà elders ti ń ṣe kí wọ́n ti wà ní orí ẹ̀
ni ló yẹ kí n fẹ́ sọ̀rọ̀ mọ́. bẹ́ẹ̀ sọ pé àwọn ẹ̀dá yẹn mo máa kàn sí dá wọn náà torí púpọ̀ náà àwọn ẹ̀dá yẹn yìí tó normal wà nù wọn. torí àwọn ẹ̀dá sí ni wọ́n ti wà ní orí kéèsì yẹn. ẹ̀dá kálẹ̀ sọ pé àwọn míì ni àná àwọn ẹ̀dá sí tó strong dáadáa. no mo ẹni kọ́lẹ̀ máa sọ fún mi adára wa mọ̀ náà. ó dà last one lélẹ́yìí ọ̀ya a fẹ́ pe ẹnìkan tá a lè kí pé ẹ ṣe àdúpẹ́ tẹ̀ ṣe ń tọ́jú boss lady. My sweetheart. ọkọ àbí. The love of my life. ẹ má pè. The one and only. ẹ má pè ẹ filẹ̀ ẹ má pè. wọ́n kì í náà ọjẹ́ tí wọ́n bí kò sẹ́ni tó wá mí tí ò jẹ́ tí wọ́n. mi ò náà ní ti fẹ́ pè mí. ẹ má ẹyin tí ẹ ló tún ẹ̀tù ẹ̀yìn iṣẹ́ rí ibi tí ọbẹ̀ gbé wa lọ báyìí sìn. mi ì ṣeré ẹ má pè ṣé bẹ́ẹ̀ kí wọ́n kí n máa bínú ni. ok ọkọ òun lè yẹn ẹ náà lè sọ kọ́kùn. mo lè pé lọ́hùn kó wá sí báyìí. bọ̀ ẹ má pè ẹ má ní ìdíkà pọ̀pọ̀ ní ìnọ́kọ. ẹ ti gbọ́ boss lady ní òkè ẹ̀ nọ́kọ. mi ò sọ pé mi ò nọ́kọ o mi ò sọ bẹ́ẹ̀ o pọ̀ mi ò pèyàn o. òkè ẹ̀ pèyàn lẹ́sọ ó dà kò sí wa èmi fẹ́ bá yín polongo ni pé boss lady o ìka ṣìṣì lẹ̀ láti gba òrùka o ẹ̀ṣẹ́ rí pọ́wọ́ yín wà empty. ẹ kówó wa. ṣé kẹ́ ẹ lè wá ẹ̀yin tí boss lady bá ń wọ̀ lójú láti jọ yìí. ẹ mọ nǹkan tó wà ń bẹ̀ ń pé ẹni tí ó bá like mi kó kọ́kọ́ rajà lọ́wọ́ mi àbí kó kọ́kọ́ ṣe business lọ́wọ́ mi ibẹ̀ ni màá ti mọ bóyá serious tó. ìyẹn gangan la máa fi mọ serious ọkọ. bẹ́ẹ̀ ni. ẹ̀rín yẹn sọ tó oríyan sí ọlọ́bẹ̀ ṣé ẹ̀yin tí tẹ́ ẹ bá wa jẹ́ ẹ kú àìrọ́jú bá ṣe ń fi ti àwọn tá a ṣe ń fi ti ọmọdé sọ ẹ̀ ń bá wa fi ti àgbà ṣe kí ni ẹ̀ ń bá wa fi tàgbàgbà adúpẹ́ o àníjọra wa lójú ẹ ṣé gan I really appreciate adúpẹ́ lórí ètò yìí tó bá yẹ pé ẹ̀yin ṣe kí ni ó wù yín láti wá sórí ètò wa ẹ wá ṣe kí ni ẹ wá bá wa polówó ọjà fún yín gbogbo tó bá fẹ́ lẹ́yìn ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 091 98 303 30 091 98 303 30 tẹ ẹ bá pè wá ọ̀nà la máa gbé tẹ bá nìkan tẹ fẹ́ bá wa sọ ẹ bá wa sọ ẹ bá fa sórí ètò kẹ wá dáhùn ìbéèrè òwe wà á ṣe kí ni á gbé wá fún yín bẹ́ẹ̀ ni boss lady ẹ bá kọ́ wọn lólùfẹ́ yín tó ń wò wá látàárọ̀ kẹ bá wa kí wọn. mo fẹ́ fẹ́ àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì mi pátápátá ẹ̀ ló tó ẹ̀tọ́ ẹ̀yin fáǹsì mi báwo ni dé yín báwo ni iṣẹ́ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá mi bọ̀ láti ilẹ̀ kó tó di pé mò ń ṣiṣẹ́ tí mò ń ṣe ìyá àti ìgbà tí mo ṣe tún ń ṣe iṣẹ́ yìí náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà especially gbogbo ẹ̀yin tẹ́ wà Nàìjíríà tẹ́ ń follow mi tẹ́ like iṣẹ́ tí mò ń ṣe tẹ́ ń support mi gbogbo mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans mi tẹ́ wà ń bíbá àtẹ̀yin tẹ́ wà ní gbogbo olúkìlù tí ẹ̀ bá wà dìmọ̀ tẹ́ bá ti nífẹ̀ẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. àtàwa náà tí tá à ń bínú yín tí so fún ẹ̀yin tí ẹ ń bínú mi nǹkan tí máa sọ fún yín lélẹ̀ ẹ jẹ́ ká jọ drag ara wa ẹ jẹ́ àjọ drag ara wa ó tójọ́ mẹ́ta gbogbo olú ti dájú ó ti dájú ìfọkànbalẹ̀ yóò tọ́ sí yín ẹ lè máa bínú èèyàn kẹtù ní fọkànbalẹ̀ kò dá ẹ drag mi ẹ jẹ́ àjọ fara wa ta. it's not done that way man kò dá bẹ́ẹ̀ rẹ̀. but for now ó dà pé mọ́mì ti ń wá owó mọ́mì ò fẹ́ máa jà mọ́ ẹ mọ̀ pé normal ihun ọ̀gá wà ní iṣẹ́ ó dà pé mo ti ń dọ̀gá díẹ̀díẹ̀ àwọn ọmọlẹ́yìn ní kò máa jà ìyẹn gbọ́dọ̀ máa jọ̀wọ́. bọ́ tó bá ti ṣe nǹkan tí ò dá máa pè é bọ́ síta. ok ó ti yé mi tó obìnrin lólùfẹ́ wa kí yín ó ayìn lọ́gọ̀ ẹnu agbára ọlọ́run bá mi Èdùmàrè ẹ̀ ní rí wàhálà bẹ́ẹ̀ ni wọ́n ní bù yín so bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé nínú ìlú tá a wà yìí nǹkan kan ló máa ń ṣe kíni ló máa ń já wa láyà jù òun ni àwọn ọ̀gá wa lágbára ọlọ́run ni wàá ka yín mọ́lé o tó bá dẹ̀ wá náà wọn ò ní ṣe nǹkan kan fún yín lágbára ọlọ́run wọn ò ní bá yín lé tó bá dẹ̀ tí wàá rí i pé nǹkan kan wá ṣẹlẹ̀ náà torí kámú náà ni tó bá ń ro ká máa ro ti kejì náà lágbára ọlọ́run ẹ rí nǹkan dé bá ń lé o àgbàdúrà ni ẹ rí nǹkan tó bá wá ṣẹlẹ̀ tó bá kó ṣẹlẹ̀ sí wa náà kọ́ ló ń jẹ́ kó jọ́nú àánú ẹ̀ kó jẹ́ ká rí nǹkan dé bá nílé bẹ́ẹ̀ ni a máa fèyí ṣe lọ lórí ètò lẹ́ni orúkọ mi ò yí padà Àbáyọ̀mí ọmọ òkè gbèmí Mr Mighty Play TV òun náà ni à ń ké yín ọmọ Ẹ̀gbá mọ̀lẹ́sàbẹ̀ àgbàkàlà ọmọ ẹ̀rin jogun ọlọ́ Abẹ́òkúta ló ti bí mi bẹ́ẹ̀ ni ilé bàbá ilé ìyá Ẹ̀gbá ni Ẹ̀gbá rẹwà o báyìí sí bá wà
gbogbo yín pátá ẹ bá wa fún wa ní thumb up, ẹ bá wa share, ẹ bá wa like. Ó dìgbà ire o, ire lójú owó ń rí, ó dàbọ̀.